قمر الدين يوسف عهدة الله العلوري بالفوج السادس والثلاثين أنشأوا هذا لمناسبة العيد المئوي للشيخ آدم عبد الله العلوري. علمنا العلوري أول يوم رأيته عينا بعين وأمرنا أن نقرأه ابتداء كل ما نريد فعله، وأقول اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجاء ذاتك المقدسة آمين. Ṣòro kékeré kan nígbà kan ṣòwò ádámọ̀ lóde ló sọ kí ó dẹ̀rọ̀ kò yẹ ká fìdí sọ wá ní olórí. Yóò ṣòro kékeré kan nígbà kan ó ṣòro ṣòwò ádámọ̀ lóde ló sọ kí ó dẹ̀rọ̀ kò yẹ ká fìdí sọ wá ní olórí. Kamarudini lórúkọ mi ọmọdé wà lórí ní tọkàntara. Tọ́rọ máa máa rí kàzí tí oríṣiríṣi èé ṣe tó mí kanlẹ̀ ohun tí mo wí. Mi ò ní ṣànùkùn fún gbogbo alágídí tí ò rí bí sọ̀kò ọ̀tá sí Jumarikas. Ìjùlì mi á wí bàbá lágége. Mo dérú ọmọ rí kàzí ẹkùṣẹ́ ọpọlọ àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kó ṣeé ṣe. Adúpẹ́dúpẹ́ o, adúpẹ́ tẹ́ òkun. Gbogbo ẹ̀yin tẹ́ ò lè wà torí ibi kan tàbí ibi kejì ṣòyẹ kó lọ bẹ́ẹ̀ ni. Sàlámù aláìkùm yàríkà lálá. Ẹ kún mi lọ́wọ́ lórúkọ Mùbídìwò Allah. Yóò ṣòro kékeré kan nígbà kan Ó ṣòro ṣòwò ádámọ̀ lóde ló sọ kí ó dẹ̀rọ̀ kò yẹ ká fìdí sọ wá ní olórí. Ìka Ọlọ́run kò lọ bá lù fáwa o. Alẹ́ àlórí bàbá lágége orísun ìmọ̀ fún gbogbo ọmọ Marikas. Gbogbo ààyè tó wù káwa ká máa rántí bàbá tó jíṣẹ́ tìyà ká lè jẹ́ nǹkan. Ẹ má sọ̀kò sí bí agbẹ́yìn Marikas sí iṣẹ́ Ọlọ́run Marikas ẹja mójútó. Òdodo ọ̀rọ̀ òkú ní ká máa sọ. Ẹ má jà fìbí sọ̀rẹ́ àbá wa. Láàárín ọdún mẹ́rin ó sọ wá dèèyàn. Kò fi mọ̀ ṣan kan sára lórí. Kò sójúmọ̀ nínú kéwà fáwa o. Fàṣíwìlì sáni bàbá lágége. Ọ̀pọ̀lọpọ̀ tó ní mímọ̀ níta fáwa. Wọ́n ṣàwọn pẹ̀lú ẹ̀ àlórí bàtà wọn yọ. Odidi ìmọ̀ ní bàbá lágége. Ó ṣe fọ́tò kan bí ara ẹ̀ kárí ayé ajá. Yóò ṣòro kékeré kan nígbà kan ṣòwò ádámọ̀ lóde ló sọ kí ó dẹ̀rọ̀ kò yẹ ká fìdí sọ wá ní olórí. Mákàtí òfin ti kàkà máa ń sọ. Ọ̀pọ̀ ṣáàdà àdéhùn la fi ṣe. Aláfẹ̀mí wa yáfà wá. Torí iṣẹ́ takuntakun kan ṣe lórí wa. Ṣó wá yẹ ká fi ibi sẹ́ni tó sọ wá dèèyàn. Àlórí lẹ́fẹ̀ ẹlẹ́wọ̀n bá àdínkù ṣe. Torí ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi. Wípé aráàlúfà tó ṣe wípé wọ́n ń sọ̀kò ọ̀tá sílé àlùfáà wọn. Kí ni kí ẹ̀dá òfin wáyé dùnmíyáwí? Aláìdáni wàláyé ẹ̀ ṣe ká. Ẹ̀yin ò bá wá kárẹ́yìn yẹ̀yìn lọ́wọ́ wò. Yẹ̀yìn lọ́wọ́ wò káwé ní ayé máa dá lẹ́bi. Àyè ṣì wà fún yín láti tún alákọ̀ọ́ṣe o. Àní àyè ṣì wà fún yín láti tún alákọ̀ọ́ṣe. Ó ní ohun tí mo rí afalátù mo sì rònà. Yóò ṣòro kékeré kan nígbà Ó kan ṣòro ṣòwò ádámọ̀ lóde ló sọ kí ó dẹ̀rọ̀ kò yẹ ká fìdí sọ wá ní olórí. Ìdùnnú mi á wí mo dúpẹ́ ṣojú mi. Ohun tí mo ní ṣe bọ́lá lórí mi. Ó rọrùn kéèyàn ó jọmọ olówó.
àbọ̀mọ́ àfáà kan àbọ̀mọ́ olóṣèlú iṣẹ́ ńlá ni èèyàn jọmọ Ádámù. Bàbá Lágége ẹ̀rọ̀nù sọ̀rọ̀ mi. Ẹ má torí ọbẹ̀ tó kán sẹ́yìn ọwọ́. Dàtọ́jú ọwọ́ nù ilẹ̀ gbé tí ẹ̀ ń gbìn. Gbogbo ọmọ àlórí ó dá wá yín. Ẹ má jẹ́ káwọn ọ̀dàlẹ̀ ó ṣe kà á tán. Ṣé bẹ́ẹ̀ gbéwú ilẹ̀ ń forí rò gan? Ẹ gbàgbé ọ̀run ẹ̀ ń jayé bí iṣu. Ọkọ̀ òní kún kí dráìvà má ṣe ráyè jòkó sí ẹjẹ́ àṣàyè bó ti yẹ. Kí lẹ̀ ń fẹ̀mí rò gbogbo wa lọ́mọ àlórí Bàbá Lágége. Kí ń ṣòro kẹ́ gidi gan nígbà kan. Ṣé wàá dámọ̀ lónìí ló sọ pé ó dẹ̀rọ̀? Kò yẹ ká bìbí san Fálíyà lórí. Bàbá wa OON kò dáwọ́ yín. Irú ọmọ bí mo fẹ́ kọ́lá fún mi. Èyí ò fi kúkú wára sí bàbá tóbi. Torí Marcus kìí ṣòwò ẹnìkan. Ṣíṣòwò àdìbò bá fẹ́ nílé kéwú. Ilé kéwú tó máa jẹ́ títí wọn. Ó ṣeé ṣe kan ní ṣùgbọ́n báwo ni Marcus? Olóye lọ̀rọ̀ yèyé ó dọ̀wọ́ wa. Ikú tó yáwọ́ ò nípa kò nírú wa. Marcus Unity ló máa pọ̀ sí i. Mo dírù orí Marcus gẹ́gẹ́ bí okun. Kẹ́yìn bàbá má bàjẹ́ lọ́mọ rẹ̀ ń ṣe. Láì ṣe pé kò bímọ tiẹ̀ tó yẹ kó jà fọ́. Ọlọ́run tó tọ̀hún lọ́wọ́ àlórí. Yóò wá ọmọ fún wọn náà àtúbọ̀tán rèé. Kí ń ṣòro kẹ́ gidi gan nígbà kan. Ṣé wàá dámọ̀ lónìí ló sọ pé ó dẹ̀rọ̀? Kò yẹ ká fìbí san Fálíyà lórí. Ojú lọ́kọ̀ pẹ́lẹ̀ ayọ̀rọ̀ káyèrí. Tó bá jọ̀rọ̀ mímọ́ ẹ máa bọ̀ Lágége. Kìnìún ló lájú ọ̀kí lọ́ba ẹyẹ. Ẹbí wọn tẹ̀fẹ́ onímọ̀ ìmú wá Lágége. Ká sọ̀rọ̀ yanjú ká pé kéwú dáadáa. Àmì ìdánimọ̀ wa kò jọ kẹ́nikẹ́ni. Kí láti ìwé ẹ ti ya ń bínú nìyẹn. Lógo Marcus ìjọ tẹ́nìkẹ́ni. Ogun bá dé Marcus ò gbọ́dọ̀ fóyà o. Àfọ̀mọ́lé ló máa pàdé bùkú bàbá. Bàbá ẹ má bínú pé mo pè yín lórúkọ. Ara ló ta mí ẹsẹ̀ orin lè pè ní. Adìyẹ tó ń yé sórí pẹpẹ lọ́rọ̀ yìí. Mo láyàwó èso ẹ̀jẹun lọ. Kí ń ṣòro kẹ́ gidi gan nígbà kan. Ṣé wàá dámọ̀ lónìí ló sọ pé ó dẹ̀rọ̀? Kò yẹ ká bìbí san Fálíyà lórí. Adá ò lè débi tẹkùn bàbá sí. Iná tẹ̀sí ò lè gbé ara kọ̀kọ̀ o. Agídí ata kò lè tó tọmọ lọ. Ẹ̀fọn ò lè gbádùn kó wá tóbi bí ẹ̀fọn. Ìyàwó lè Jẹ̀fọn kó wá kéré bí ẹ̀fọn. ọ̀rẹ́ àfin yóò tàfin àfin ló ń Tọ́ra rẹ̀ kẹ́gbọ́. Kí lorúkọ yín? Olóhùn òyìnbó. Ìgbà tó ní mímọ̀ púpọ̀ gbọ́ Ọlọ́run ya. Ẹkún ewu lódì torí owó. Wọ́n ń pín kan ajá kan mọ́ mú kí ló dé. Bẹ́pẹ́ lẹ́yìn onígbà àwa gan ò ní gan. Torí òun fẹ́fẹ́ jẹ ẹ̀ka ayé kọ̀ọ̀rùn jẹ́. Àwọn akọ́lẹ́tẹ̀ lóyìn là ń bá sọ̀rọ̀. Torí alágídí mo ti tẹ́ gbà lọ́wọ́. Torá rí ìbàdàn yìí ti rọ́pò bí aṣọ. Wà ní ìbàdàn yẹn gidi, a ní ìṣàrà. Kí ń ṣòro kẹ́ gidi gan nígbà kan. Ó ṣòro Ṣé wàá dámọ̀ lónìí ló sọ pé ó dẹ̀rọ̀? Kò yẹ ká bìbí san Fálíyà lórí. Ṣẹ́rí pé ń dárúkọ ní Ọkàn látàárọ̀. Tòun ti yẹn náà, ara ń ta yín gan. Tó bá tiẹ̀ yẹ gbogbo èèyàn kò yẹ yín. Ládùúrú ìmọ̀ sí yẹn tó yẹ kó jẹ́ yín. Wọ́n wá ń kọ̀wé ọmọ náà làwọn síná. Orí òpè ní afálágbá kiri ló ń dá. Ọ̀rọ̀ tí mo sọ tó bá tajọ́ yín lára o. Èmi ń tún tíra níṣẹ́ fẹ́ ń dárúkọ. Bàbá wa Mùdíù àtàwọn máa ló tó kù. Tó bá tiẹ̀ ṣe kinní kan tó bá lòyìn gan. Ẹ múnú ìfẹ́ tẹ́lẹ̀ ní sí bàbá wa. Àti inú rẹ̀
ayé dá iná ọ̀tẹ̀ ìsírùlé aláàbí àjọkọ́ ṣé bó ṣe yẹ kọ́mọ yóò ṣe pápá rẹ̀ ṣé bó ṣe yẹ kó ṣe lẹ́yìn kan ṣe yẹ. Yóò ṣòro kẹ́bìrì kan nígbà kan. Ṣé wàá dámọ̀ lóde ló sọ kéwú dẹ̀rọ̀? Kò yẹ ká fìbí tán bálí àlórí. 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 Holy Nidar is a holy Nidar. Nidar. Holy Nidar. Ìyá àbùtọ́lá ilé mi nìkọ́ni àná nìdọ́lá. Ìsẹ̀yìndó Nidar. Ìsàkó Mílíọ̀rìdì kàlífàṣì. Kàlífù láti bá lù. Ìsẹ̀yìndó Nidar. Àlìmọ́ náà olùmọ̀n lẹ́yìnsà yẹ̀dìrí àrùjálọ́. Ìsẹ̀yìndó Nidar. Ayé kò ní bàjẹ́. Ayé. Ìsẹ̀yìndó Nidar. Abelida. Ìsẹ̀yìndó Nidar. Ìsẹ̀yìndó Nidar. La kiki. Wàmọ́dàlá ládẹ̀ kìkì. Wàmọ́dàlá rúwà kìbìlá dẹ̀ kìkì. Ẹ wò alhamdulillahi rabbil alamin. Gbogbo àwa mọ̀rẹ̀kàsíyún ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo tí ń jẹ́ mọ̀rẹ̀kàsíyún ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìpè Ọlọ́run ṣe wá ní ọmọ kéwú Sheikh Adam. Ọlọ́run tí wá ṣe wá ní Ọlọ́run tí wá ṣe wá lọ́mọ ọ̀dọ̀ àwọn àáfàá dáadáa. Torí pé gbogbo àwọn àáfàá làáfàá wa. Ṣùgbọ́n anna markasiyun. Ẹ rí i pé kọ̀sídà tí mo fi wọlé yìí mo mọ̀ọ́mọ̀ fílẹ̀ dáadáa kó play dáadáa ni. Àáfàá wa àgbà Sheikh Kamarudin Ayénúyún Ọdúnlámì Ayénúyún àwọn ni wọ́n ṣe kọ̀sídà yìí. In fact lẹ́nu bí ìjẹta sí jẹrin tí Sheikh wa Kamarudin Ayénúyún tí wọ́n release kọ̀sídà yìí sórí péèjì wọn mo ti gbọ́ tó máa fẹ́ gbọ́ tó ẹ̀mẹ́wàá ibi tí mo gbádùn kọ̀sídà náà dé. Mo gbádùn kọ̀sídà náà débi pé mo ń gbọ́ léraléra ni mo fi dà láníyàn pé kọ̀sídà yìí ni màá fi bẹ̀rẹ̀ prógámù mi lénìí. Àmọ́ nígbà tí mo ti máa wá jí láàárọ̀ yìí ṣe mọ̀ pé Amẹ́ríkà ló máa ń jí gbẹ̀yìn nínú ayé àwa la máa ń jí gbẹ̀yìn. Mo wá ti rí káwọn èèyàn tún ti sẹ́ǹdì oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ láàárọ̀ yìí sí mi pé ọmọ wèrè tá à ń wò lọ́wọ́ yìí pé àwọn tó ń tọ́pọ̀ ọmọ wèrè yìí ti gbádùn bó ti gbádùn wọ́n tún wá dà sí ọmọdé yóò tí ì gbádùn sí èmi wá ń sọ fáwọn tó sẹ́ǹdì ẹ̀ sí mú ní wèrè ò kì í tán lára bọ̀rọ̀. Kí mo sọ fún yín? Wèrè kò ń tán lára bọ̀rọ̀. Ṣé dẹ̀ rí nǹkan tí ò kì í mú wèrè tán lára bọ̀rọ̀? Ó ní pé wèrè ó póríṣiríṣi. Ṣé tí wèrè tí
ó wá dé ara èèyàn pẹ̀lú ìrònú, irú wèrè bẹ́ẹ̀ náà máa ń rí wò. Ṣẹ́tírí ìbá pé ìrònú ló bí gángan síyàn lára. Bá pé bóyá ìrònú, bóyá ọmọ ọlọ́mọ wa, ọlọ́mọ gbaya wa, ọlọ́mọ ẹ̀kí kankan ṣẹlẹ̀ tó padà wá jẹ́ pé èèyàn wá ronú, tó èèyàn wá di oní gángan, bí èèyàn bá rí nǹkan tó bá dùn nínú padà, wèrè yẹn máa kó lára èèyàn. Bí wọ́n padà rí ìdùnnú tó pọ̀, wèrè yẹn máa kó lára èèyàn. Ṣùgbọ́n wèrè tó bá jẹ́ pé igbó mímu ló fa wèrè yẹn, igbó níyàn mu tó déèyàn fi yí, ṣẹ́tí irú wèrè bẹ́ẹ̀ kò lè tán lára. Oh my God. Ṣẹ́tí tó bá pé igbó, tramadol, ọtí ló fa wèrè tí ṣèkírù yẹn fi ya wèrè. Ṣẹ́tí irú wèrè bẹ́ẹ̀ yẹn kò lè gbádùn. Ìdí tí ò fi lè gbádùn ni wípé igbó yẹn ti rò pọ̀ mẹ́jẹ̀. Wèrè yẹn ti wá rò pọ̀ mẹ́jẹ̀ débi wípé ọjọ́ tó bá rí nǹkan tí kò tó nǹkan tó yẹ kó wò pé ṣe máa ń ná ti jàre, ó jẹ́ kí n gbé ìdúlẹ̀ jàre. Bí igbó àtọ̀ ti ṣe máa ń ṣe wọn ló tó ṣe láàárọ̀ yìí yẹn. Ṣàmùkú bẹ́ẹ̀ náà lè ṣe ní mọ́kà ní ọjọ́ tó lọ ya wèrè tó lọ kọlu Sheikh Muhyiddin Ajadi Bello. Bẹ́ẹ̀ náà ló ṣe ń jọ́ tó lọ kọlu chief mọ́mù Ìlọrin. Bẹ́ẹ̀ náà ló ṣe ń jọ́ tó lọ kọlu chief mọ́mù ọba Ìlọrin. Bẹ́ẹ̀ náà ló ṣe ń jọ́ tó lọ kọlu mọ́mù Ọ̀fà. Bẹ́ẹ̀ wèrè igbó ni, igbó ló máa ń fà á. Igbó ò dáa, wàláhì igbó ò dáa. Igbó gbogbo ẹni tó bá mu gbó láyé tí gbó bá fi lè yá ní wèrè, tí gbó bá sọ di wèrè, kò lè gbádùn mọ́ láyé táyé máa fi parẹ́. Ó máa sọ́wọ́ ni, wàláhì. Òun ló tún sọ́wọ́ láàárọ̀ yìí yẹn, ṣùgbọ́n ìyẹn ò jẹ́ bànújẹ́ fún àwọn Mọ̀rẹ́kàsí. Ìyẹn ò ń ṣe bànújẹ́ bá mo ṣe ìmọ̀ kọ́kọ́ fi ìdùnnú wọlé pé kí gbogbo àwọn Mọ̀rẹ́kàsí ẹjẹ́ á máa dunnú, ẹjẹ́ á máa jó. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ àtàṣà mi, ẹjẹ́ ń wọlé pẹ̀lú azátẹ̀kúnná làwọn máa ń kádìyẹ zúnú bì ní síran wa aláníyà bisimilahi rahman rahim. Azátẹ̀kúnná làwọn máa ń kádìyẹ zúnú bì ní lélan naharan bisimilahi rahman rahim. Azátẹ̀kúnná làwọn máa ń kádìyẹ zúnú bì ní ẹni jamuan furodan bisimilahi rahman rahim. Bismillahi lẹ́dí láyà dúró máa ismuhu shay'un fil ardi wala fis samai wa huwa sami'ul alim. Káwá ní Allahumma salli ala sayidina Muhammad wa ala ali sayidina Muhammad kama sallaita ala sayidina Ibrahim wa ala ali sayidina Ibrahim. Wa bariki ala sayidina Muhammad wa ala ali sayidina Muhammad kama barakita ala sayidina Ibrahim wa ala ali sayidina Ibrahim fil alamina innaka Hamidu Majidi. Allahumma salli ala sayidina Muhammad salata tunjina min jami'il ahwali afa wa taqlana lana min jami'il hajati wa tuhhirna biha min jami'il sayyiati wa tarfa'una biha indaka ala darajati wa tuballighina aqsal ghayati min jami'il khairati fil hayati wa ba'da mamati. Allahumma salli ala sayidina Muhammad al-Fatih lima ughliqa wal hati lima sabaka ناصر والحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر مقدار العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. يحييكم بتحية المباركة قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ tẹ́ ti wọlé, gbogbo ẹ̀yin tẹ́ sálámù, gbogbo yín náà mo dáhùn sálámù yín, gbogbo yín pátápátá bẹ́ ti wọlé, bàbá ìmọ̀ọ́mọ̀ Zakaria, gbogbo yín mo kí, gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé mi lè máa dárúkọ. Kábíyèsí máa pọ̀ jù lẹ́tà, gbogbo yín ni mo kí. Akọ́lá Jímọ̀ ìní. Èní ni on the 1st of March. Ẹ dákun, ẹ máa kí mi kú palẹ̀mọ́ ọjọ́ ìbí, inú oṣù ọjọ́ ìbí ọ̀kan lọ́mọláwa yìí. I was born March 19. March 19, I was born ní March 19. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, the next 18 days, I'm going to add to my year. Kọ́lọ́run kó máa ṣe láyé tó máa lékún oore náà. Bákan náà, ẹ jẹ́ kó kíra wa kú akú palẹ̀mọ́ oṣù Ramadan. Alimọ́tò yìí wa alaikum salam. Akú palẹ̀mọ́ oṣù Ramadan. Akú palẹ̀mọ́ oṣù Ramadan. Ṣé wá rí Ramadan ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́.
ṣé wàá rí Ramadan ọdún yìí kí n tó wọnú program mo ní program kan tí mo ti fẹ́ support lọ́dún yìí mo fẹ́ support program kan ìbẹ̀ program yẹn ti wà lọ́jọ́ tó ti pẹ́. Òun ni program tí wọ́n máa ń fún àwọn èèyàn ní nǹkan nínú sàárì program tó máa fi ń fún àwọn tó máa fi ń dùn mùsùlùmí nínú àwọn mùsùlùmí àti ẹni tó ń ṣe mùsùlùmí. And then program yẹn ti wà ń sìn ó ti lé lógún ọdún tó ní bá program yẹn bọ̀. Òun ni program àfáà wa àgbà tó jẹ́ ìmáàmù gbogbo ìlú Òwu Sheikh Sharafuddin Daud An-Naziri. Program wọn yìí wọ́n ti ń ṣe bọ̀ ń sìn ó ti lé lógún ọdún tó ti ń ṣe give away inú sàárì. Wọ́n ti ṣe give away inú sàárì. Kódà mo ti sọ lórí ètò rí pé program yẹn ló fún mi ní oyè tó padà di orúkọ tí gbogbo ayé wa mọ̀ mí mọ́ lẹ́yìn tó fi ń pè mí lọ́kan lọ́mọ. Fún àwọn tó bá ń tẹ̀lé mi tipẹ́. Program yẹn ló fún mi ní oyè tó fi ń pè mí ní ọ̀kan lọ́mọ. Ní Paramount FM. Torí program yẹn là ń support nígbà yẹn lọ́hùn. Program yẹn là ń support táwa náà máa ń fún àwọn èèyàn ní nǹkan tágbára wa ká. Ìyẹn ló fà á tí wọ́n fi fún mi lóyè ọ̀kan lọ́mọ nígbà yẹn. Program náà mo wá rí i pé ìgbà táwa náà wá ti jáde tá a ti bọ́ sínú ayé àfi bẹ́ẹ̀ mójútó program yẹn mọ́. Tí mo dẹ̀ mọ àǹfààní tí program yẹn ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí. Àwa wò pé torí pé a ti bọ́ sínú ayé program yẹn àwa mójútó mo wá fẹ́ padà mójútó program yẹn fún ara mi báyìí. Torí pé a rí pé àwọn mùsùlùmí ní ìdí ìrànlọ́wọ́ tó pọ̀ nínú ayé. Èmi kékeré láyìn oníkálukú náà dáyà kùn mọ́lá ṣàtà. Iṣẹ́ tọba tó ní wọ́n èmi lèmi ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Èèyàn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ oníṣẹ́. Mo rí pé Ọlọ́run tó fi rán Ànásírí jùrú wa lọ lórí ojú ọ̀nà yẹn kó tiẹ̀ nẹ́jà bákan àáfàá wa l'Ànásírí ẹni tó jẹ́ ìmùfásírù gbogbo ìlú Òwu l'Abẹ́òkúta kò kéré náà àáfàá. Wọ́n bá dẹ̀ ń sọ̀rọ̀ àáfàá lénìí nílẹ̀ Yorùbá láàfàá tó ní fàsọ́hà láàfàá tó ní araka láàfàá tó tún ní gbogbo ohun tíyàn ní lára Ànásírí ò kéré o. Ànásírí ò kéré náà àáfàá. Ànásírí ò kéré. So that àáfàá náà mo wá fẹ́ kún wọn lọ́wọ́ lọ́dún yìí lórí prógráàmù yẹn. Ló jásí pé prógráàmù ààwẹ̀ ọdún yìí pẹ̀lú ògo lọ́dọ̀ lórí Ànásírí digital studio with conjunction with Ọ̀kanlọ́mọ Al-Aizat. A fẹ́ ṣe ètò fún gbogbo àwọn èèyàn lọ́dún yìí láti máa fún wọn ní ẹ̀bùn fún Ramadan. Prógámù yẹn máa wáyé ní láti aago 3:00 òru gbogbo ojoojúmọ́ títí di aago 5 àárọ̀ ní gbogbo inú oṣù Ramadan tá fẹ́ bẹ̀rẹ̀ yìí. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn ló máa wáyé lórí prógámù yẹn. Kódà à ń fàsìkò yìí pé gbogbo àwọn onídídùn ọlọ́rẹ gbogbo èèyàn pátápátá là ń pè láti wá sọpọ́ọ̀tì prógráàmù náà. Gbogbo àwọn èèyàn onídídùn ọlọ́rẹ gbogbo àwọn jàǹkànjàǹkàn tẹ̀yin náà nífẹ̀ẹ́ Ọlọ́run lára Ọ̀kanlọ́mọ gbogbo yín ni mo pè pé kẹ́ wá bá wa sọpọ́ọ̀tì prógráàmù náà. Èmi ò náwó lọ́wọ́ tí mo fẹ́ kólẹ̀ ṣùgbọ́n èmi náà máa lo gbajúmọ̀ tèmi náà mo dẹ̀ máa lo connection tèmi náà lórí prógráàmù náà máa ná ohun tágbára tèmi náà bá ká sórí prógráàmù náà. Làfíà fífún àsìkò yìí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tẹ́ ń ṣiṣẹ́ Ọlọ́run inú oṣù Ramadan prógámù yìí kan yín pàápàá jùlọ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ pé kínní ti wà nínú ẹ̀jẹ̀ yín kẹ́ máa ṣe irú nǹkan báyìí inú Ramadan bí bàbá wa Ọláṣẹ́wù Àbànà bàbá wa national president fún NURTW ọ̀gá #1 MC Olúọmọ káfàtàn àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ MC Olúọmọ ti di national president. Àbọ̀ wa bá lọ́rọ̀ yẹn àti padà bọ̀ lórí yẹn. À ń fàsìkò yìí pé àwọn náà. Bákan náà bàbá wa Ṣàmùsídín Apẹ́lógún ọ̀ràndà
gbogbo àwọn bàbá yìí ìkápá ọ̀kan lọmọ ni wọ́n wà. Bákan náà bàbá wo ní màálù, ẹ wò ó kí n tó sọ̀rọ̀ jù, ó ti ní jíngù. Ẹ jẹ́ n play jíngù prógámù yẹn fún yín, ẹ jẹ́ n play jíngù ẹ̀ fún yín kẹ́yìn náà lè gbọ́ nǹkan tá à ń gbé bọ̀. Ẹ jẹ́ n play jíngù ẹ̀ fún yín, ẹ jẹ́ n play jíngù ẹ̀. Bísímìláì bísímìláì bísímìláì, ẹ̀yà bísímìláì. Ramadan program with Okonomo and ní sùúrù. Ó yá bísímìláì bísímìláì. Digital Studio. Ramadan program in conjunction with Okonomo and أهلا بشهر الصائم شهر لقوم الهاشمي لقد جاء رمضان واقتربت رائحته. Ramadan has gone and it says it's approaching. Oṣù Ramadan ti súnmọ́, òórùn rẹ̀ ti gba gbogbo ayé kan. Ahlan ya shahr al-Qur'an. Máa wọlé máa rọra oṣù tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀. Ahlan wa sahlan ya shahr al-Ghufran. Àdìsẹ́ káàbọ̀ oṣù àforíjì. Ayyuhal ikhwa fillah. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Kẹ̀ ṣetán láti gba àwẹ̀ Ramadan pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àti iṣẹ́ àṣepẹ́. Iléeṣẹ́ amóhùnmáwòrán ti ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí Alafiri Digital Studio lórí ètò sàárì tinú àwẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Al-Hadiyyatu Minallah, the gift from Allah. Ètò tí wọ́n ti ṣe lórí afẹ́fẹ́ tó lé lógún ọdún sẹ́yìn pẹ̀lú àjọṣepọ̀ Okonomo Al-Izzat Worldwide. Ètò náà tún ti wá gbìnàyà ọ̀nà àrà míì ló tún gbàjọ káàkiri àgbáyé lẹ́ẹ̀tì náà wù wá. Ó kó àwọn onírànràn àwọn ẹ̀kọ́ sínú àbámbárí rẹ̀ àwọn ẹ̀bùn ńláńlá tó jọjú yóò máa wà fún gbogbo ẹni bá dáhùn. Ẹ má bínú o. Oh my God, ẹ ní sùúrù. Ẹ jẹ́ ní sùúrù. Dèmó kí lẹ sọ? Èmi ń play game. Okay, màá sùn ẹ̀ fún yẹn, má worry. Ẹ má bínú jàre. Mò ń bọ̀ o. Mò ń bọ̀, má bínú. Máa tún play, ẹ má bínú. Mo wà níbi tí mo ti ń sáfíìsì mọ́tò lọ́wọ́ ni. Ẹ jẹ́ n tó tún play. Máa tún play o. Máa tún play láti bẹ̀rẹ̀ gan ni pàápàá. Máa tún play. Ẹ jẹ́ n tó tún play. Al-Nasri Digital Studio. Al-Hadiyyatu Minallah Ramadan program in conjunction with Okonomo and شهر لقوم الهاشمي لقد جاء رمضان واقتربت رائحته. Ramadan has gone and it says it's approaching. Oṣù Ramadan ti súnmọ́, òórùn rẹ̀ ti gba gbogbo ayé kan. Ahlan wa sahlan ya shahr al-Qur'an. Máa wọlé máa rọra oṣù tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀. Ahlan wa sahlan ya shahr al-Ghufran. Àdìsẹ́ káàbọ̀ oṣù àforíjì. Ayyuhal ikhwa fillah. Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Kẹ̀ ṣetán láti gba àwẹ̀ Ramadan pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àti iṣẹ́ àṣepẹ́. Iléeṣẹ́ amóhùnmáwòrán ti ẹ̀rọ alágbèéká tá a mọ̀ sí Alafiri Digital Studio lórí ètò sàárì tinú àwẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Al-Hadiyyatu Minallah, the gift from Allah. Ètò tí wọ́n ti ṣe lórí afẹ́fẹ́ tó lé lógún ọdún sẹ́yìn pẹ̀lú àjọṣepọ̀ Okonomo Al-Izzat Worldwide. Ètò náà tún ti wá gbìnàyà ọ̀nà àrà míì ló tún gbàjọ káàkiri àgbáyé lẹ́ẹ̀tì mọ̀ wù wá. Ó kó àwọn onírànràn àwọn ẹ̀kọ́ sínú àbámbárí
lórí rẹ̀ àwọn ẹ̀bùn ńláńlá tó jọjú yóò máa wà fún gbogbo ẹni bá dáhùn àwọn ìbéèrè wa bí àwọn ẹ̀bùn ńláńlá aṣọ ni fíríjì ni tẹlifíṣàn kódà ìplant of la àti ẹ̀bùn lílọ sí ájì láì mówó dání tó o bá ti gba àwọn ìbéèrè wa tá a ní fún yín àwọn ìbéèrè tó rọ̀ bí ẹ̀kọ́ ó mọ̀ wáyé láti iléeṣẹ́ anọ́sẹ̀rẹ̀ digital studio pẹ̀lú àjọṣepọ̀ ọ̀kan lọ́mọ Al-Izzat Worldwide ayúwẹ̀l àdìyà wẹ̀l àfìríyà gbogbo ẹ̀yàn lọ́lá ẹ̀yẹ ẹlẹ́yinjú àánú ẹ̀yin olùnáwó sójú ọ̀nà lọ́hùn bí ọlọ́run ṣe bùkún yín ẹ̀ wá bùkún wa lórí ètò wa yìí pẹ̀lú fífi àwọn ẹ̀bùn ńláńlá ránṣẹ́ sí wa owó lẹ́yìn fẹ́ fi ránṣẹ́ ni ẹ kó wa kínú àwọn tó kù díẹ̀ káàtó fún nínú oṣù Ramadan náà kínú wọn dùn dénú kí la dá tó pọ̀ pẹpẹtẹ kó mọ jẹ́ ti yín. wọ́n tẹ̀sùrù wọ ayé nsọ ìkan olúwa níbẹ̀ bá ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ èmi náà yóò rọ̀ yín lọ́wọ́. ayé àlẹ́ àfìríyà orí àfọ̀bẹ̀lọ́ gbogbo ẹ̀yin bàbá wa káàkiri àgbáyé àti bàbá wa Abdulkarim ọ̀la ṣé wà bànà àti alhaji Muslihuddin Ayinde Akínsọ́yà MC Olúọmọ àti bàbá wa Chief Shamsuddin Adébáyọ̀ Àpẹ̀lógún ọ̀ràndà àti bàbá wa Chief Muhammadu Jamiu Abiodun Ayinde Turaki Olúọmọ Fògùsẹ́ àti Chief Mutiula Ọ̀nàdẹ̀jọ Onímàálù aṣíwájú àbíní Ọ̀yọ́ State Fúhàmàtú ṣe bàbá wa ṣe bí olówó ṣe bí ọba ṣàlùfà ṣe sàmàrí àfọ ọmọ àfà akéwù bí ẹni láyé Sheikh Muhammad Taofik akéwù gbàgbọ́ àti gbogbo ẹ̀yin bàbá káàkiri àgbáyé àti gbogbo mùsùlùmí in diaspora àti gbogbo iléeṣẹ́ ńláńlá ẹ wá dòwò pọ̀ pẹ̀lú An-Nasiri Digital Studio lórí ètò Al-Hadiyyatu Minallah pẹ̀lú àjọṣepọ̀ ọ̀kọ̀lọ́mọ Al-Izzat Worldwide ètò Al-Hadiyyatu Minallah yóò mọ̀ bẹ̀rẹ̀ láti aago 3:00 títí di aago 5 ìdájí ní gbogbo àsìkò sàárì àbí kẹta kókó ètò sórí ẹ̀rọ ìléwọ́ wọn. Sharafuddin Dawood An-Nasiri ẹ pè é sórí 08038116741 tàbí kẹ́ ẹ pé ọ̀kọ̀lọ́mọ Al-Izzat sórí +13474656509 account number Al-Hadiyya 0047846836 access bank Sharafuddin Dawood An-Nasiri ẹ kú palẹ̀mọ́ oṣù Ramadan tó wọlé dé tán ròyìn àti Ramadan dàfọ́ this 9 of Ramadan wà oorun Ramadan àti irun káàkiri àgbáyé alhamdulillah wàtẹ́wà tó ààrẹ Allahumma ballighna Ramadan wa'inna fihi ala siyam wal qiyam wa fi'l khairat واجتناب المحرمات ọlọ́run yóò kó pa wá láyé àmín Al-Hadiyyatu Minallah in conjunction with ọ̀kọ̀lọ́mọ Al-Izzat Ẹ̀pàlẹ̀ máa fóṣù aláàṣẹ. Ya Ramadan ahlan wa sahlan sharul gufrana sharul kurehani Ramadan ń wọlé bọ̀ àkópalẹ̀mọ́ Ramadan pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ètò yìí máa bẹ̀rẹ̀ ní Ramadan first day of Ramadan pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run ẹ má wọrí a sì máa ṣe fídíò ẹ̀ lọ́ máa ju jíngù ẹ̀ síta pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bákan náà program ẹ̀rẹ̀ máa wáyé live and direct lórí péèjì Ọ̀kanlọ́mọ àti An-Nasiri àtàwọn pages míì tó máa gbé gbogbo ẹ̀yin dídùn ọlọ́rẹ̀ ẹ jẹ́ bá dá sí program yìí láti fi ran àwọn mùsùlùmí lọ́wọ́ kí àwọn mùsùlùmí lè máa benefit nínú program yìí kọ́ ló máa ṣe láìsàn gbọ́ alẹ́sàn dáadáa tọ́ torí àsìkò ó ti lò bí 30 ìṣẹ́jú báyìí lórí mukadimat kọ́ ló máa ṣe láìwà pẹ̀lú wa now ẹni pé program yìí fẹ́ sọ lénìí ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sáré yanjú mi ìdẹ̀ ní pẹ́ lórí mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ògo lọ́dọ̀ láàrin wákàtí kan máa yanjú mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ òun ni mo rí fídíò tí bọ̀bọ̀ wèrè yìí tó ṣe láàárọ̀ yìí nípa àfáà Sheikh Muhammadu Juma Adam Abdullahi Al-Khalori mo rí prógámù tó ṣe níbi tí ó ti ń gbó bí ajá tí kinní yẹn tó jẹun sí láàárọ̀ yìí nípa ọ̀rọ̀ àfáà nípa prógámù tí àfáà ṣe ìwọ ló béèrè
ìwọ ló challenge àáfà, ìwọ ló sọ fún àáfà wípé o ní voice àáfà lọ́wọ́, wípé àáfà sọ̀rọ̀ Mudiru Markaz láìda. Àáfà dẹ̀ bọ́ta, àáfà dẹ̀ sọ pé tí àwọn bá ní voice lọ́wọ́ ẹ tí ò bá play voice yẹn ò ní ṣoríire. Ihun tèmi respect ẹ kó ṣe lénìí ni pé gẹ́gẹ́ bí èmi Alimi Adio ọmọ Kòwé, bíyàn bá challenge mi irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa tẹ̀ sí street ni, máa tẹ̀ ni. Èmi ò kí ń torí kò sẹ́ẹ̀rì kó sọ̀rọ̀ lèmi, máa tẹ̀ sí ni. No ọdún mo challenge doctor pé tó bá bìdá kó sọ fún mi pé kí n play kankan nípa òun, máa tẹ̀ sí ni. Ẹ pé bàdé mo sọ̀rọ̀ kan ní last week Friday mo ń sọ tí mo sọ pé àní doctor Fúlàní ló sọ fún mi wípé ló pe ọmọbìnrin kan kó pè sórí program mi. Fúlàní ló pe ọmọbìnrin kan kó pè sórí program mi tó sọ nípa ìyá Saheed Shittu fún mi. Ẹgbẹ́ bàtí mo sọ láti mo ń sọ kó ní pé irọ́ ni, ó ní irọ́ ni, máa tẹ̀ sí ni. mi ò ráyàn pé kò máa pàjá lọ́bọ̀, máa tẹ̀ sí ni, kò sí wàhálà. So that bí ó jẹ sọ pé òun ní voice ṣé Ojúmọ́ lọ́wọ́, ṣé Ojúmọ́ òun sọ̀rọ̀ Mudiru láìda, òun ní lọ́wọ́. Ṣé Ojúmọ́ dẹ̀ bọ́ta pé tí ò bá play ẹ ò ní ṣoríire, wá dé láàárọ̀ yìí wá ń ṣe pé wá ń ṣe bálabàla bólobòló bábà tí ó àwọn tí wọn bá tí jiná nílàákàyè ní gbogbo tàjí yẹn lè máa jọ lójú láàárọ̀ yìí. So that kò sí nǹkan tó ń padà ṣe ẹ kọjá wípé odò ayé ti gbé ẹ lọ, odò ẹjọ́ ti gbé lọ. Ó ti mọ̀ pé ohun tóun wà lórí ẹ̀ tóun wà lẹ́nu ẹ̀ yìí báwo lòun ṣe fẹ́ bọ́ ń bẹ̀. Ọ̀rọ̀ yẹn ò yàtọ̀ sí ẹni tó dò ń gbé lọ lọ́wọ́, odò ń gbé lọ. Gbogbo ohun tó bá ti wá rí lójú ọ̀nà báyọ̀ kàn fọwọ́ kó lọ pé gbogbo àjọ ń lọ ni, ìwọ nìkan dákú ẹkú, ìwọ nìkan ni wàá dákú ẹ, ìwọ ni wàá dá lọ sókè sóbí ẹ. So gbogbo tó kù tó ń ṣe ń sìn ni pé ẹni tó fẹ́ wọ́ mọ́ra táwọn ọjọ́ máa lọ ṣe ẹ̀wọ̀n yẹn ló ń wá, àbẹ́ni tó ń kàn wá láti pé ẹni tó kàn fẹ́ kó bá. Kò dẹ̀ ti sọ fún wa ní last week Sunday pé gbogbo ohun tó ń ṣe yẹn gbogbo yẹn sàkámàjẹ ni, sàkámàjẹ ni. Ó kàn fẹ́ máa fi dá kó máa fi distract wa ni, kó kàn máa dá distraction lẹ́ẹ̀kí wọ́n ẹ tún máa ń wílé. Mo dẹ̀ sọ fún gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà wa tẹ̀ ń jáde wípé ẹni gbogbo ohun tó bá ń sọ kọ́ lẹ gbọ́dọ̀ máa lọ fi ṣe tọ́píìkì. Ó kàn máa distract wa ni. Gbogbo ohun tó bá ń sọ kọ́ ni máa rí bí tọ́píìkì pé ṣé Ojúmọ́ wọ́n ní kẹ́ ẹ bọ́ta o, wọ́n ní pé ẹ sọ̀rọ̀ ibi Mudiru láìda. Ní ìdí ẹ̀ so that ẹgbẹ́ gbà tí ọjọ́ tó sọ̀rọ̀ yẹn mo sáré defend ọ̀rọ̀ yẹn pé kí àwọn èèyàn má jáde fún, because kò sí nǹkan tó kù tó ń wá ń sìn pé ó ń wẹ́n tí ẹni táyé ẹ̀ ti bàjẹ́, ṣẹ̀wọ̀n ẹni táyé ẹ̀ ti bàjẹ́, ó mọ̀ pé ayé òun ti bàjẹ́ already. Ìyẹn Ṣẹ̀kíyù, èmi pè ní Ṣẹ̀kíyù Ṣítù. Ó mọ̀ pé ayé òun ti bàjẹ́, ṣùgbọ́n ó ń wẹ́ni tí ẹni táwọn ọjọ́ ẹni táyé máa bàjẹ́ báyé òun ṣe bàjẹ́. Ẹni pé ìgbọ́dọ̀ bá ní pé ó dàfin wá gbogbo ọ̀nà pé ọ̀kọ́lọ́mọ náà sọ báyìí, ọ̀kọ́lọ́mọ sọ báyìí. Nígbà táwọn èèyàn ò dẹ̀ gọ̀, àwọn èèyàn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń sọ pé ọ̀kọ́lọ́mọ sọ yìí, ayé gbọ́n náà, ayé ti mọ̀ pé ọ̀kọ́lọ́mọ ti ṣàtúnṣe tipẹ́ kò jọra wọn. So that mo kàn fẹ́ rọ àfáà wa Sheikh Muhammad Juma, mo fẹ́ rọ wọn. Ṣé ti rí àfáà Muhammad Juma, èèyàn kì í nọ́kọ́ ńlẹ̀ kó máa fọwọ́ kó mi. Ṣé Ojúmọ́ nítorí wèrè ta la ṣe máa ń ní wèrè ilé. Ẹ̀yin náà mọ̀ wípé bó ṣe ya wèrè tó yẹn, ẹ̀yin náà mọ̀ pé Ọlọ́run fagbára tèmi ka. So that kí wá ló dé kẹ́ pé irú yín lẹ máa ní ẹ fẹ́ máa dárú wèrè yẹn lóhùn. Ṣé Ojúmọ́ lẹ́yìn tẹ́ ti yanjú tẹ́lẹ̀ sọ gbogbo ayé pé kó gbé jáde tí ò ti gbé fọ́ìsì yẹn jáde, ẹ fi wèrè lẹ̀. Ṣé Ojúmọ́ alimọ̀jùnúnù wà ó wà dá wà tó lọmọ̀jùnúnì, ẹ̀yin kó máa ké ojú mi lọ. Alimọ̀jùnúnù wèrè tẹ́ rí yẹn wà ó wà dá wà tó lọmọ̀jùnúnì, wèrè lọ́n fi ń wo wèrè, ẹ fi wèrè ẹ fi lẹ̀. Ẹ má dá lóhùn mọ́, má dá lóhùn. Ṣèbí Ṣẹ̀kíyù lórúkọ tiẹ̀, ẹ káwa ẹ fi àwa àti ẹ lẹ̀.
ẹ fi àwa àti ẹlẹ ẹgbẹ́ ẹṣu kọ́ niyán kí irú yín máa wá ní pé gbogbo ẹ̀fẹ́ máa jalè lórí ọ̀rọ̀ olùwèrè yẹn ẹ fi ilé voice kan jáde lọ́dọ̀ àmùdá ní ẹni tó bá máa kápá ṣèkíyù tó bá máa kápá ẹ̀ ẹni yẹn máa gbọ́mọ olúàbí ẹ̀ kọ́ máa gbọ́mọ olúàbí ẹ̀ jù lẹ́yìn àwa ti sọmọ olúàbí tiwa nù sí pé ọmọ olúàbí tiwa àti jù sígbó ẹ fà wá àti ẹ lẹ̀ àwa ti ju mọ́mọlúàbí wa báyà palẹ̀ mọ́mọlúàbí wa gbángán ẹ fi ṣe ohun tó bá wù yín kò ní dáfẹ́ tó bá sá fún yín but bíbí rẹ ò ṣe é fowó rà ṣẹ́dí tó ń ṣe ń lé oníkálukú mójútó ṣé òjúmọ́ ilé tí yín kéwú ni wọ́n ná ń bẹ̀ ìmọ̀ ni wọ́n ná nínú ilé yín ṣẹ́dí tó bá fi lè mú yín kúrò lórí ohun tí wọ́n ń ṣe nínú ilé yín tẹ́ bá wá ṣe ohun tí wọ́n ń ṣe nínú ilé tiwa ó máa yíwọ́ torí pé ẹ lọ kọ́ ṣẹ́dí inú ilé tiwa ìjọ̀gbọ̀n ni wọ́n ń fà ń bẹ̀ láti ilẹ̀ ní o ilé tiwa ọmọkòwé ilé tiwa ilé ìjọ̀gbọ̀n ni ṣùgbọ́n ní tẹ́kí máa dá sọ̀rọ̀ aláàfáà ni pé mo lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ tí mo lọ kọ́ yẹn òun ni mo ṣe ní àǹfààní àti dá sọ̀rọ̀ aláàfáà ni kò ṣe ń mí ṣóye yín ṣẹ́rí ọjọ́ tó di bí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yín sìn ẹ̀ẹ̀sùn tarí bẹ́ẹ̀ ṣe wà yín sìn wọn ò fọ́gò mọ́ yín lórí rí ṣé òjúmọ́ wọn ò bógò lẹ́gbẹ̀ẹ́ yín rí ṣé òjúmọ́ bẹ́ẹ̀ ṣe wà yín sìn sí níbi tó ti yin báńgàrì ẹ̀yin báńgàrì ṣé òjúmọ́ ṣe ti rí àwa Ọ̀ṣọ́dì ni wọ́n bí àwa sí lọ́tà wà ń bọ̀ láyé Ọ̀ṣọ́dì ni wọ́n bí wa sí sọ́dà Ọ̀ṣọ́dì tí wọ́n bí wa sí yẹn àbísógun làwa ojú ogun náà bí wa sí lẹ́rú ogun ò ṣe ń bà wá tó bá ti débi wàhálà ẹ̀rí bí bó ṣe wàhálà yìí ṣe pọ̀ tó ẹ pé gbogbo èèyàn ti sákò lẹ́yìn èmi nìkan ló kù èmi last man standing 10 ẹ̀rí pé èmi nìkan ló kù lójú ogun báyìí o wọ́n ní kí n máa pọ́ǹpù bírèkì ni mò ń ṣe sáfìsì mọ́tò mi lọ́wọ́ ni o ẹ̀rí pé èmi nìkan ló kù lójú ogun ọmọbìnrin kí ló ń wá lórí prógámù mi náà kí ló wá ṣe lórí prógámù mi ọmọ gíwá sàmọ́ sangúrì kí ló wá ṣe lórí prógámù mi mo rí ẹ o mo rí ọmọbìnrin tó wọlé ń sìn kí ló wá ṣe lórí prógámù mi gíwá sàmọ́ sangúrì ó ń le díẹ̀díẹ̀ òun lélẹ́yìí ẹgbà but oil yẹn kó yẹ kan ẹgbà oil méjì ní ó ní extra so that ṣé òjúmọ́ mo fẹ́ bẹ̀yìn ni ẹ má fún lé sí mọ́ ṣé ó Ṣàràfùdíìnì Ànásírì you are welcome mo ti sọ̀rọ̀ program wa síwájú o program tó ń bọ̀ Ramadan yẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ mo ti sọ síwájú so that ṣé òjúmọ́ ẹ wò ẹ má fún lé sí mọ́ o Sheikh Abibu àti gbogbo ọmọ Sheikh Adamu mọ̀ wípé kò sí ihun tó wà láàrin ẹ̀yin àti ẹ̀ you understand kò dẹ̀ sẹ́ni tó máa bú bàbá ẹ̀ tí ò ní fẹ́ àpíìsì ẹni yẹn pé bàbá mi ò ṣe ẹ̀ tẹ́ bá pè tẹ́ bá àpíìsì pé bàbá mi ò ṣe ẹ̀ fi bàbá mi lẹ̀ bàbá mi ò ń ṣe nǹkan tó ń pè yìí tí ò dẹ̀ ti gbọ́ yẹn fílẹ̀ ó ti jó tẹ́ báyìí torí pé kan tó kù tó wá bóyá wà yẹn ó ń wá statement ni ó fẹ́ fi ń ṣe statement ni ṣé òjúmọ́ ó fẹ́ fi ń ṣe statement ni pé ẹ̀yin náà ń bú òun lòun ṣe bú bàbá yín ihun tó fẹ́ ṣe nìyẹn o bóyá wà yẹn ó ti rí ẹjọ́ ó dẹ̀ máa fèsì ẹjọ́ ṣùgbọ́n kan tó kù tó fẹ́ ṣe ni wípé ó ń wẹ́ni tó máa dóhun lóhùn kó lè fi ń ṣe statement kó lè fi ń ṣe kéèsì pé wọ́n bú bàbá òun lòun náà ṣe bú bàbá yín ẹ̀ra dákẹ́ má fún lésì mọ́ o ẹ fà wá àti ẹ̀ lẹ̀ ìyẹn jẹ́ ṣókí èsì láàrin ọ̀rọ̀ yẹn. ẹlẹ́ẹ̀kejì nínú tọ́pìkì mi ni wípé ohun tó wá ń ṣẹlẹ̀ tí mò ń rí lẹ́nujọ́ mẹ́ta yìí nípa gbogbo àwa àáfàá Salafi àti Ahlus-Sunnah wal-Jamā'ah àti Ògo Ìlọrin mo rí wípé àwọn àáfàá dáadáa nínú àwọn àáfàá Salafiyya ọ̀pọ̀lọpọ̀ wọn jáde ọ̀pọ̀lọpọ̀ wọn ń tákò Ògo Ìlọrin láti pé wọ́n ń sọ fún Ògo Ìlọrin wípé
kógo Ìlọrin má dẹ́rù bà wọ́n lórí pé gbogbo táwọn bá sọ bóyá wọ́n fẹ́ máa ọlọ́pàá fẹ́ kó everybody. Ẹ̀yin àfáà wa gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣe program ṣe mo pé mi sọ fún yín pé mi ò bá yín jà ẹnìkan tí mi àwòrán dé mi àti ẹ̀pọ̀ níṣẹ́ kiri ṣé gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣe program fógo Ìlọrin tẹ́ wá ń tara bẹ́ẹ̀ tẹ́ lọ ń yíwọ́ lu bàbá ń Bàrígà nípa ọ̀rọ̀ ó ń ṣe jálàbí kò sí jálàbí ó ń ṣe kinní kan ẹ má fọ̀ kí ló ń ṣe yín ẹ má fọ̀ náà ẹ fi ara yín lọ́kàn balẹ̀ kò sẹ́ni tó ní mind láti wá kó yín anybody ò ní mind láti wá kó yín tẹ́tírí oníkálùkù ní freedom of speech lóòótọ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ṣọ́ra níbi ọ̀rọ̀ torí ìyàtọ̀ wà níbi ọ̀rọ̀ àti ọ̀ràn tọ́rọ̀ bá dẹ̀ pọ̀ jù ń gbà míì kó má lọ di ọ̀ràn ló fi já sí pé àsìkò tá a wà yìí àsìkò méjì ni samani sukut àsìkò tó nílà àkáyè máa ń dákẹ́ ni how ifka faka tàbí kíyàn ṣọ́ ohun tó fẹ́ sọ lẹ́nu dáadáa kó ṣọ́ torí kí ọ̀rọ̀ má palà lọ di ọ̀ràn mọ́ wa lọ́wọ́ ẹ dákun bàbá wa kan ní màlẹ́ lórí prógámù mi ń sìn yìí bàbá wa Kọ́lá Olóòtú àbẹ́yìn kan ni mò ń wò yìí ni ẹ dákun gbogbo yín ẹ bá mi kí bàbá wa Kọ́lá Olóòtú gbogbo ayé ẹ bá mi kí bàbá mi Kọ́lá Olóòtú ẹni mo ní mò ń kí wọn o mo rí wọn o mo ti rí bàbá Kọ́lá Olóòtú bàbá dáadáa ọlọ́njẹ́ ẹ̀ ń rí yín pẹ́ ẹ bá mi kí bàbá Kọ́lá Olóòtú ẹ dákun gbogbo yín ẹ bá mi kí bàbá Kọ́lá Olóòtú ẹ bá mi kí wọn so that gbogbo ẹ̀yin àfáà wa tẹ wá jáde tẹ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká ṣọ́ ohun tá a máa sọ kó ọ̀rọ̀ má padà lọ di ọ̀ràn èmi kọ́kọ́ fi dá yín lójú wípé Ògo Ìlọrin ò ní plan láti máa ṣa gbogbo everybody Ògo Ìlọrin ò ní plan láti ṣa everybody ẹni tó jẹ́ president Ògo Ìlọrin lé ní bàbá ń Bàrígà ni mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé ẹ gbọ́ kí ló dé láàrin àwọn abíbá yìí bàbá ní àwọn ò sọ bẹ́ẹ̀ wọn náà fẹ́ ṣa everybody ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wá pé ẹ jẹ́ ká ṣọ́ ohun tá a máa sọ torí pé ìyàtọ̀ wà láàrin ọ̀rọ̀ àti ọ̀ràn ṣẹ̀dẹ̀ rí ọ̀rọ̀ pé àwọn kan ń ṣe jálàbí ẹni ṣe jálàbí ti di múṣíríkì ẹni ṣe jálàbí ti di ẹlẹ́bọ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn tó ń jáde yẹn ẹ jẹ́ ká mọ̀ pé kò délé ẹjọ́ torí pé ìjọba ò sọ pé jálàbí jẹ́ offence kíyàn bá ṣe jálàbí ìhun tíyàn bá ń ṣe lábẹ́ jálàbí òun ni wàhálà bíi kíni bí ẹni tó ń ṣe jálàbí tó fi ń ṣe rituals bí ẹni tó náà ń ṣe jálàbí tó náà fi ń lu jìbìtì tí a bá ti rí méjèèjì yìí mú wá abẹ́ni tó jálàbí tó fi ń bọ́bìnrin olóbìnrin sùn ṣé tí a bá ti rí mẹ́tẹ̀ẹ̀ta yìí mú wá lórí àáfàá kan tó bá náà ń ṣe jálàbí ẹ lè fi ẹ̀sùn kan pé nǹkan tó ń ṣe ò dá o ẹ lè fẹ̀sùn kan pé nǹkan tó ń ṣe ò dá torí pé ọ̀nà jẹ́ imú tí ẹni yẹn kò dẹ̀ fi okùn sẹ́nìkan lọ́rùn pé kó wá bá òun wọ́n máa ń wọlé lọ bá àfọ oníjálàbí ni bí mi ṣe wà yìí kò yẹ kí bí èmi ò rí jálàbí gẹ́gẹ́ bí iṣẹ́ kan jẹ́ pé èèyàn kan ó lè jókòó tì o ṣùgbọ́n ẹni tó bá ní tó dá lójú lọ́wọ́ tó lè fi ṣèwòsàn fún àwọn èèyàn tó dá lójú pé táwọn èèyàn bá gbé ìṣòro báyìí wá bá mi òun ní nǹkan tí àwọn èèyàn lè lò tó ìṣòro yẹn lè kúrò ńbẹ̀ tó ní tóun bá jókòó nínú ilé tó bá wá bá kò sẹ́ṣẹ̀ ńbẹ̀ o kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ o kò dẹ̀ ń ṣe àràmù nínú ní ìjọba kó síjọba sọ pé ẹni bá jálàbí o ẹ bá wa mú ìjọba ò kí ń mú ẹni tí bá jálàbí o ẹni bá lu jìbìtì níjọba máa mú ẹni bá ṣe rituals níjọba ní kí wọ́n lọ mú o so that àwọn tó dẹ̀ jókòó ti jálàbí pàápàá jùlọ tẹ́ ń fi ọ̀rọ̀ bàbá ń Bàrígà pé àwọn Ògo Ìlọrin oníjálàbí ló fẹ́ máa pàṣẹ oníjálàbí bàbá ń Bàrígà ọjọ́ tó ti wà lẹ́nu ẹnìkan ò sọ pé lóun jìbìtì rí o ẹnìkan ò sọ pé fóun ṣe rituals rí o ẹnìkan ò dẹ̀ pé báyàwó òun sùn rí Ahmed tó tẹ̀ ìwòròwòrò ńjọ́ kìíní àná ẹ kó ti sá lọ o
ó túmọ̀ sí wípé ẹ jẹ́ ká ṣọ́ ohun tá a máa sọ tọlọ́rọ̀ kọ́rọ̀ má lọ di ọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́. Èmi ń bẹ gbogbo ẹ̀yin àáfàá yẹn ní ọmọ kémi ò bá yín jà, èmi àfẹ́yìn tó bá wá bá mi tó bá lè wá bá mi náà tí bá wò pé ìwọ tó wá bá mi náà ò wé ètò inú ayé mi ní dẹ́ lóhùn. Ṣùgbọ́n ọ̀rọ̀ jálàbí tí gbogbo àwọn èèyàn ń pariwo torí jálàbí lọ́n ṣe ń bá wọn jà torí jálàbí ni Saheed dá ọ̀ràn ni. Ọjọ́ tó ń sọ ọ̀rọ̀ lórí ìgbóhùn sọ ìgbà tó wá dín sí ló ṣe mọ̀ pé ọ̀ràn ni ló jẹ́ pé gbogbo ọjọ́ tí wọ́n invite ẹ̀ sí station gbogbo ohun tán ni ó sọ kò rí defend ó mọ̀ kó ti dọ̀ràn. Káwa náà wá ṣọ́ ohun tá a máa sọ léèní kọ́rọ̀ má padà wá di ọ̀ràn. Ẹ wo àáfàá kan tí wọ́n ń pè ní Tanímọ̀lá yẹn. Ẹ wo àáfàá Tanímọ̀lá yẹn lọ́dọ̀ tèmi àáfàá Tanímọ̀lá yẹn èmi ni gẹ́gẹ́ bíi pé ó ti gbé nǹkan sórí jù lórí àṣejù. Gbogbo ohun tí gùlùú bá dẹ̀ ti wọnú ẹ̀ táṣejù bá ti wọnú ẹ̀ ó ṣeé ṣe kíyàn tún padà wá tẹ́. Gbólóhùn tán náà àáfàá yẹn sọ nípa ọ̀rọ̀ Sheikh Adam àsọjù ti wọnú ẹ̀. Mo dẹ̀ lérò pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn táàfàá yẹn bá mọ̀ pé lóòótọ́ òun nífẹ̀ẹ́ Ọlọ́run òun nígbàgbọ́ níjọ́ gbéra kìámà kò sí nǹkan tó pọ̀ jù káàfàá yẹn bọ́ta kó ṣàtúnṣe. Èyí tí àáfàá Kútúbí náà sọ ń gbà yẹn bó ti pé ọ̀rọ̀ àáfàá Kútúbí wọ́n ti pẹ́ǹdì ẹ̀ nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n torí Saheed ò fẹ́ dákú ẹkú bàbá àbèjì ló tún fẹ́ wọ́ gbogbo àwọn àáfàá yẹn wájú tó lọ gbogbo fídíò yẹn jáde. Ṣùgbọ́n lọ́dọ̀ tèmi èmi ti rí àáfàá Kútúbí gẹ́gẹ́ bí èèyàn tó ti ṣàṣìṣe tó dẹ̀ ti padà níbi àṣìṣe yẹn tó ti padà ńbẹ̀. Lópin ìgbà tí ò bá ti kọ̀ntínú kó tún ṣe irú ẹ̀ kò sí nǹkan tó pọ̀ jù pé ká mójú kúrò fúnra wa. Lọ́jà pé níjọ́ tí wọ́n bá mi sọ̀rọ̀ àáfàá Kútúbí pé àáfàá Kútúbí náà sọ báyìí ẹ̀rọ jẹ́ kán gbé kéèsì àáfàá Kútúbí èmi sọ kínní kan fáwọn tó bẹ̀ mí sọ pé mi ní interest inú ọ̀rọ̀ kéèsì àáfàá Kútúbí mi ní interest inú ẹ̀ àyàfi tá àáfàá yẹn bá tún ṣe mí. Ṣé tí àwọn àsìkò kan ti kọjá bí ọdún méjì sẹ́yìn rẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tẹ̀ ń rí yìí orientation wọn ò gbé nǹkan tí Saheed ń ṣe ó ti tì wọ́n ó ti ti gbogbo wọn lu bá bu àyà ó ti ti gbogbo ẹwọ oníyàwó mẹ́ta náà ń gbà yẹn bó ṣe máa ń ṣe ó ti rọ́ gbogbo wọn lu bá bu àyà ní gbogbo wọn ti rọ́ lu bá bu àyà tán. Ìwọ admit tó wọlé ń sìn pẹ̀lú nọ́mbà ń sìn yẹn admit tó wọlé yẹn lọ padà wọlé pẹ̀lú péèjì gangan so that wàá lè máa ṣe pẹ̀lú àwọn admit tó kù wà admit tó wọlé ń sìn mo rí admit kan tó wọlé ń sìn so that gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn orientation wọn ò gbé nǹkan tí Saheed máa ń tì wọ́n sí. Ẹ kọ́ mo play fídíò kan níkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn nípa ọ̀rọ̀ ọba Ìlọrin nípa pé wọ́n ń kúnlẹ̀ kíyàn wọn ò kúnlẹ̀ kíyàn ẹ pé ńgbà yẹn lọ́hùn ó ti gbogbo àwọn àfáà yẹn náà ní pé ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àfáà ẹ sọ̀rọ̀ nípa ọba Ìlọrin o ẹ sọ̀rọ̀ nípa ọba Ìlọrin àwọn èèyàn rè bí ẹ̀sìn ni làwọn fẹ́ fi ṣe làwọn ṣe kọlu bá bu àyà yẹn. So that èmi fẹ́ rọ gbogbo èèyàn ọmọ ìyá wa tí a jẹ́ mọ̀rìkàsí yún ẹ jẹ́ ká ṣe sùúrù torí t'Ọlọ́run. Ṣé ti rí ogun ayé oníbíyàn ṣe ń jagun ayé èèyàn kì í jagun ayé lọ́wọ́ kó máa bá olúwo jà kó tún máa fa pènà lẹ́sẹ̀ wọn jagun ayé bẹ́ẹ̀ yẹn àìjẹ́ bẹ́ẹ̀ wàá kàn rí pé àtolúwo àtàpènà tó bá panupọ̀ lé ẹ lórí o lè má rọ́nà lọ́mọ. Ẹ dákun wọn kì í jagun ayé bẹ́ẹ̀ yẹn ọpọlọ ni wọ́n fi ń jagun ayé. Ibi tá à ń lọ ní ká face ẹni tí ó dá wàhálà sílẹ̀ tọ́lọ́hun ti bá wa mú òun ní ká dájú kọ. Kútúbí máa múra sílẹ̀ oníyàwó mẹ́ta máa múra sílẹ̀ Tanímọ̀lá máa wọ́n mú sílẹ̀ ìwọ náà lọ ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run gbogbo tó bá jẹ́ mọ̀rìkàsí yún tó dẹ̀ nífẹ̀ẹ́ Sheikh Adam tó dẹ̀ mọ̀ tí ò dẹ̀ fẹ́ kí gbogbo wàhálà táwa ń ṣe lórí gbogbo ọ̀rọ̀ tí ò fẹ́ kó já sásán jọ mọ́ ohun tó máa sọ lórí ọ̀rọ̀ yìí tó gbogbo wàhálà tá à ń ṣe yìí ń sìn fídíò ló ń ṣe fún wa o ò bá wa dá sí lábẹ́ fídíò ló ń ṣe fídíò tó dẹ̀ ń ṣe yẹn kékeré o ò mọ bí géèmù bí ọ̀rọ̀ ṣe ń lọ lábẹ́nú o wà lè fi fídíò tiẹ̀ kó máa lọ fi tírẹ́tì àwọn èèyàn
ó máa lè fẹ́ẹ́ kútúbí máa wọ́n múlẹ̀ o ẹ̀yìn Tanimọ̀lá ìwọ ló kàn àjọ ẹni tí àbá ránṣẹ́ ẹjọ́ kí ló wá wódòwó ló wá ń sọ wódòwó ló wá ń sọ Ògo Ìlọrin kẹ̀kẹ́ rèé ẹ̀rí pé Ògo Ìlọrin ètò tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn ó ní bọ́n ṣe ń ṣètò wọn mi ò mọ bí ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ṣe mítìnì o ṣùgbọ́n mo mọ̀ pé Ògo Ìlọrin wọ́n ṣe tán láti gbé ẹnìkankan for now ju ẹni tó bá ṣẹjọ́ lọ tó dàgbà àwọn tá à ń ṣe fídíò ẹ jẹ́ ká mọ ohun tá a máa sọ èèyàn lè sọ̀rọ̀ kò fún lésì ṣùgbọ́n má tẹ́tí ẹ̀ pẹ̀lú ọlọ́pàá má tẹ́tí ẹ̀ pẹ̀lú ẹjọ́ lópin ìgbà tó o bá ti ní ẹjọ́ fún ààrẹ tó fẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe o tí o bá ti ní ẹjọ́ tó fẹ́ bá ṣe o má tẹ́tí anybody pẹ̀lú ẹjọ́ ẹ dákun torí tọ́ Ọlọ́run torí pé ilé ẹjọ́ bẹ́ẹ̀ ṣe rí yẹn adìyẹ bàbá mi láéláé náà pè ní ilé ẹjọ́ o owó ní ń jẹ kì í jẹ gbàdo o owó ní ilé ẹjọ́ ń jẹ o kò kì í jẹ ìgbàdo o lópin ìgbà tó bá ti wá bá wa dá sí bá ṣe ń ná owó tá ń nára tó bá wa dá sí jọ tó tọ́ lọ́wọ́ má tó kírètì ẹjọ́ mi fún wa èyí tá à ń rán lọ́wọ́ ní kọ́ lọ́ bá wa parí tó fún aláṣeyọrí inú rẹ̀ ẹlòmílẹ̀ ló máa wọ pé ẹ̀hún fẹ́ dá sí wọn pè wọ́n ní òun fẹ́ dá sí wọn pè wọ́n ní ní wá sórí mídíà wa pẹ́ nìkan kan kó bá wa dá sí o ní wá sórí mídíà láti pe anybody kó bá wa dá sí ìwọ tó bá fẹ́ dá sí wàá pè wá ni tó bá lè pè mí pé bàbá ń bàdí ẹyin pé ẹyin kí ló kọ bàbá wa ti ń jẹ́ onílé márùn pé bàbá onílé márùn tàbí kó lè pe bàbá ń bàdí gà náà àwọn Ògo Ìlọrin náà wọ́n ti fa àkáǹtì nọ́mbà wọn sórí social media àwọn Ògo Ìlọrin náà pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ náà fẹ́ dá sí o pé wọ́n ṣùgbọ́n má sọ pé máa rí pé ọ̀pẹ mi nì wọ́n ọ̀pẹ mi wọ́n náà fẹ́ dá sí tó bá ti lè pè wá ó mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ mọ̀dẹ̀kà sí yìí nìwọ náà ó dẹ̀ mọ̀ pé èébú tí wọ́n ń bú àáfàá wa yìí a fẹ́ kọ ìyà yìí fún àáfàá wa má retí pé àṣẹ máa wá pè ẹ́ pé wá dá sọ̀rọ̀ àáfàá wa anybody ò ní pẹ́ nìkankan bọ̀ tó bá mọ̀ kó fẹ́ dá sí pé sheik onílé márùn tó bá pè wọ́n ọmọ àgá ìdí ẹ nídìí eléyìí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa hálù súnà wa jàmáà èmi ń sọ fún yín pé àbí àwọn tó ń pè ní sálàfí ẹ fi wáyé lọ́kàn balẹ̀ o ẹ má tí sáré mọ ẹ má sáré lu kó mọ́tò kẹsàdù kẹ̀kẹ́ ṣẹlẹmọdé bẹ kẹ mọ kí ni wọn lóòótọ́ tó bá pé mọńkánà yu'minuna billahi wal yawmil khairi falyaqulu khairan aw liyasmut ànábì ló sọ bẹ́ẹ̀ tó bá pé lóòótọ́ lódodo súnà tọlọ́run àtànábì lẹ fẹ́ tẹ̀lé ẹ dẹ̀ ní ìgbàgbọ́ nínú tọlọ́run àtànábì Muhammad ẹ má kí ìgbà fún yín ní tọ́píìkì o gbogbo ẹni tó bá ti ń tírìtì tọ́píìkì tó wà nínú gbà blọ́gà ni ẹ o gbogbo ẹni tó bá ti ń tírìtì tọ́píìkì tó yá sí pé ohun tó yẹ kó rán òòràn tọ́píìkì tí Saheed bá sọ àbọ̀rọ̀ tó bá ń lọ lórí mídíà ló fẹ́ tírìtì èsì ọ̀rọ̀ ló ń fi yẹn o you are a blogger tẹ̀mílọ̀ wa yìí ń sìn àwa gbà pé blogger làwa àwa wà lórí mídíà á dúró pé ẹni bá sọ nǹkan báyìí máa fún elésì báyìí but blogger wa yẹn a ní fi kọlu tọ́lọ́run àti tànábì Muhammad torí pé èèyàn jẹ́ blogger kò ń ṣe pé bí àyàn máa wọ náà o blogger sọ̀rọ̀ ìdánmọ́ náà o ihun tó bá ń ṣe lábẹ́ blogger ló máa sọ èèyàn burúkú o torí ẹlòmíì kì í fẹ́ kán pè wọ́n ní blogger ẹlòmíì fẹ́ kán pè wọ́n ní blogger àní ẹ̀pà wa ní blogger làwa ṣé mi ìjọyìn aṣíwájú ní Nigeria bloggers ni ẹ pè mí bloggers but ihun tí bá ń blog ló máa sọ mí dọmọ burú ọmọ náà àbọ̀mọ àlìjẹ́nà gbọ́dọ̀ kí mi ò ní blog nǹkan tí ò dáa kò dẹ̀ sẹ́ni tí mò ń blog kọjá ṣèkíyù zamani so that ìdí eléyìí gbogbo ẹ̀yin àfáà tí ẹ wá ń sáré jáde wọ́n ní oníjálàbí àníyàn yóò sọ̀rọ̀ jálàbí tẹ́lẹ̀ o torí pé wọ́n sọ wípé wọ́n fẹ́ mú yín ẹ wá bẹ̀rẹ̀ pé ṣé oníjálàbí ló bẹ̀rẹ̀ sí ní ló wá di ọ̀gá oníjálàbí ló bẹ̀rẹ̀ sí ní mú wa oníjálàbí ẹ má ẹ̀ka da lúrú papọ̀ mọ́ ṣàpà ẹ má ẹ̀ka da lúrú papọ̀ mọ́ ṣàpà a sì ní ìlú ẹ̀sìn kò dẹ̀ sí ìjọba tó ní pé kíyàn sí jálàbí ẹ̀ṣẹ̀ ni ẹni tó bá dẹ̀ lọ bá àfọ oníjálàbí òun ló mọ tó gbé òun débẹ̀ ànẹni kò dẹ̀ sẹ́ni tí ò ṣe jálàbí ọ̀nà tó ní àlòkù ń gbà ṣe lọ́tọ̀ọ̀tọ̀ òun ti mo gbé mọ́tò mi wá fún sáfíìsì nsìn wọ́n yọ apá ẹ̀ wọ́n yọ ẹsẹ̀ wọ́n wo engine wọ́n wo gbogbo ẹ̀ lọ́wọ́ nsìn general service mo gbé wá fún nsìn
àwọn náà ṣe jálàbí fún mi nìyẹn torí ìṣòro tó dé wá bá mọ́tò mi ni mo gbé wá bá wọn. So ìwọ náà ìṣòro tó dé bẹ́ẹ̀ lọ gbé bá àfọ̀níjálàbí àfọ̀níjálàbí ó já ní jókòó sí ẹ lọ́rùn. Oníjìbìtì ní kájọ gbógun tì, ìyẹn lèmi ò ní faramọ́. ìyẹn lèmi ò ní faramọ́. Mi ìdẹ̀ ní faramọ́ kí wọ́n sọ Ìlọrin lẹ́nu pé Ìlọrin nìkan làáfà burúkú wà. Ló ti bí tọ́pìkì tí mo tún fẹ́ ṣe lẹ́ẹ̀kẹta. Ipe ẹgbẹ́ mo post nínú ọdún péjì mi lánàá pé ṣé Ìlọrin nìkan làáfà wà ní, ṣé kò sí àáfà aláburú náà nílùú mi ni. Ṣùgbọ́n tí n bá dárúkọ ìlú mi, wọ́n rò pé àwọn kan lọ́mọdé ó fẹ́ tako olúwa òun yìí dárúkọ ṣé kò sí àáfà aláburú l'Abẹ́òkúta ni. Àìmọye àáfà l'Abẹ́òkúta táwa náà ti wá tó já sí wípé wọ́n ń pe àpèmọ́ra àáfà pé àáfà làwọn, ṣùgbọ́n lábẹ́ ìjẹ́ àáfà wọn yìí ṣíríkù ni wọ́n ń gbé wọlé. Ìyẹn náà wà l'Abẹ́òkúta dáadáa. Ló fi já sí pé àwa náà ń sì dájọ́ máa Abẹ́òkúta bíyàn bá máa ṣe dáwà kò sí nǹkan tó burú kó ṣe dáwà délé tiyín náà. Ìlọrin tí ò bá sí àníyàn nǹkan míì bẹ́ẹ̀ pé ẹ fẹ́ gbógun ti Ìlọrin, ẹ fẹ́ destroy Ìlọrin, inú ìlú tó ní ẹ̀sìn tó ti gbẹ́sìn dání nílẹ̀ Yorùbá kò sí tó dàbí Ìlọrin náà. Kò sí tó dàbí Ìlọrin. Tí ìmọ̀ ẹ̀kẹ́ bí ẹ fẹ́ gbógun ti ìlú Ìlọrin yìí kò jẹ́ pé ìlú kan la máa wá dájú dáwà wa kọ́. Tá a dẹ̀ mọ̀ pé ìlú ìgbé ẹ̀sìn dání jù ìlú tó kù lọ. Inú gbogbo ilẹ̀ Yorùbá lénìí lọ́dọ̀ wa lọ́hùn. Kò sẹ́ni tí ó mọ̀ pé Ìlọrin ló ti cover ẹ̀sìn. L'Abẹ́òkúta táwa ṣe wá títí di àárọ̀ yìí kò ságboolé tó máa dé nítòkú àti nítòkò ìtòkò lénìí títí di àárọ̀ yìí tó máa dẹ́kùnlé wọn tó ní bó ṣà ń bẹ̀. Àìmọye àáfà dẹ̀ wà ń bẹ̀, kódà wàá rí àáfà oníjálàbí mi, ọ́fíìsì àáfà oníjálàbí mi, ẹ̀ǹkùlé ọ́fíìsì ẹ̀ èṣù ló wà ń bẹ̀ l'Abẹ́òkúta o. Ẹ̀ǹkùlé ọ́fíìsì ẹ̀ èṣù ló wà ń bẹ̀. Tó yé nídìí eléyìí ẹ má yẹ ká dájú kọ ìlú kan pé ìlú kan. Mo bọ̀ o Alfa mo ń pọ̀ bẹ̀. Ok mo ń bọ̀. Ẹ ti yẹ pé tábìlì sàn. Ọ́ìlì kejì ńkọ́? Ṣó géèjì dáadáa? Everything wà ok. Bá mi wo táyà yẹn. Mo ti plug ẹ̀ náà, ìṣó méjì ló gbé. Ok mo ń bọ̀ ẹjẹ́ ń jáde ná. Ẹjẹ́ má bínú o. Ẹjẹ́ ń jáde kó ní inú parking tí mo wà yẹn. Mo ń bọ̀ ẹjẹ́ ń jáde kí n páàkì báyìí. Wọ́n á ti general service mọ́tò ni. So that as I was saying, ẹ má yẹ ká dájú kọ pé ìlú kan ibẹ̀ l'Alaburu wà. Nítorí pé ògo Ìlọrin dìde ń sìn, ògo Ìlọrin dìde. Wọ́n ń gbèjà lu wọn pé a fẹ́ kí àwọn èèyàn káwọn èèyàn máa wá fìlú wa tayín lórí social media. Wọ́n wá dìde pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbèjà lu àwọn. Ọ̀pọ̀lọpọ̀ yín wá jáde ń sìn, ẹ wá ń takò ògo Ìlọrin. Ọ̀pọ̀lọpọ̀ yín jáde ń sìn, ẹ ń takò olórí ògo Ìlọrin. Ẹ ń sọ pé ṣé ẹlẹ́bọ oníjálàbí ló fẹ́ máa wá darí àwọn mùsùlùmí. Ẹ wá ń takò ògo Ìlọrin. Ṣé kò sí oníjálàbí ní àwọn ìlú tó kù ni? Ṣé kò sí àwọn àfọ oníjálàbí ní àwọn ìlú tó kù ni? Ẹni tẹ́ wá ń takò yìí tẹ́ ń pariwo bàbá Bàrígà yìí, ọjọ́ tó ti ń ṣe jálàbí ẹ̀ bó ṣe wọ̀n tó nínú ayé, ta lẹ̀yin gbọ́ tó sọ pé bàbá Bàrígà lóhun ní jìbìtì rí? Ta lẹ̀yin gbọ́ tó sọ pé bàbá Bàrígà ó ṣe rituals fóun rí? Ta lẹ̀yin gbọ́ tó sọ pé bàbá Bàrígà báyàwó níyàwó sùn rí? Mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí ló wà l'Abẹ́òkúta tiwa. Wàláì. Mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí ó wà l'Abẹ́òkúta tiwa. Àáfàá tó ń lu jìbìtì pọ̀ l'Abẹ́òkúta. Ta máa pẹ̀ sí ní ta máa dárúkọ wọn sìn. Àáfàá oníjìbìtì confam oníjìbìtì ó wà l'Abẹ́òkúta. Àáfàá tó ń báyàwó níyàwó sùn ó wà l'Abẹ́òkúta. Àáfàá rẹ pé babaláwo gidi ni babaláwo confam ó pọ̀ l'Abẹ́òkúta. Tó pọ̀ confam ní o tá mọ̀ wọ́n gidi ní o. Tá máa padà ṣiṣẹ́ kódà yìí tí mo dẹ́ bá sọ pé òkè ètòkú òkè ètòkú yẹn tí mo ní ìmọ̀ọ̀mù kan wà lókè ètòkú yẹn, iṣẹ́ ń bọ̀ lórí ìmọ̀ọ̀mù yẹn o. Torí pé iṣẹ́ ìmọ̀ọ̀mù yẹn ti rún sí mi lọ́wọ́, wọ́n dẹ̀ ti kó lé mi lọ́wọ́.
mo dẹ̀ ti ń kìlọ̀ fún ìmọ̀ọ́mù yẹn lọ́jọ́ tó ti pẹ́ pé ìmọ̀ọ́mù ṣùgbọ́n nísìn ìmọ̀ọ́mù yẹn ti wá gungi kọjá ewé. Èmi ò wá ní ṣèdájọ́ fún ìmọ̀ọ́mù yẹn lọ́wọ́ ara mi ní ṣèdájọ́ fún wọn. Ìdájọ́ tí ìmọ̀ọ́mù yẹn máa padà rí, tí gbogbo ayé máa padà rí, ní wípé ìjọba ni màá ní kó lọ mú ìmọ̀ọ́mù yẹn. Ìjọba ló máa lọ mú, torí pé iṣẹ́ ètò ń rún sí mi lọ́wọ́, ẹni tí wọ́n jọ dá nǹkan pọ̀, mo ti gbogbo ẹ̀ ti wà lọ́wọ́ mi. Mi ìwà ní gbé wá sórí mídíà kó bá dà pé àbí èèyàn kan bá àfáà kan lórúkọ jẹ́ mo ti lélẹ̀ ìmọ̀ọ́mù kan lókè ètò kú, tó dà láti jẹ́ látàná yẹn ń sìn gbogbo àwọn ìmọ̀ọ́mù lókè ètò kú ní gbogbo wọn ò sùn mọ́. Gbogbo wọn ò sùn mọ́jú. Mo gbá kọ́ọ̀lù mọ́jú ni ọ̀kọ̀lọ́mọjọ́ Tani ní ìmọ̀ọ́mù lókè ètò kú, ìmọ̀ọ́mù lókè ètò kú, ọ̀kọ̀lọ́mọjọ́ ṣé kò ṣe mí, ọ̀kọ̀lọ́mọjọ́ ṣé kò ṣe lágbájá, ọ̀kọ̀lọ́mọjọ́ àwọn. Mo ní ẹ fọkàn balẹ̀, ẹ lọ fọkàn balẹ̀, débè rọ́ṣìn wọ́n kọ́ ilé jú. Mi ń ṣe ọlọ́pàá, tó yẹ yín. A máa faṣẹ́ ẹ̀ báyìí, a máa faṣẹ́ ẹ̀ láwọn tó máa wá gbé. Tọ́bálẹ̀ fẹ́ wá gbé báyìí, màá make sure pé jọ Friday náà máa wá gbé. Màá fẹ́ gbé mi lẹ́nu ẹ̀. Ìjọ Friday màá ní kó wá gbé ìmọ̀ọ́mù yẹn, ìjọ Friday. Àyùwà nọ́ọ̀sù. Iná ńlá ayé amúrùkún bìlẹ̀ ádìrí. Wọ́n lè ń sá ni wọ́n tẹ́lẹ̀ kúlùkúlù bẹ́ẹ̀. Wọ́n kò máa kàn lẹ́kùn ní. Ìmọ̀ọ́mù ẹ kínú kí ajáre àwọn DSS ń béèrè yín ta. Wọ́n záàrè olúkúlù bẹ́ẹ̀. Wọ́n lè yẹ̀ tí mọ́, wọ́n lè mọ̀ sí akínú. Wọ́n záàrè olúkúlù bẹ́ẹ̀. Ìmọ̀ọ́mù Ismail farabalẹ̀, má bẹ̀rù, ṣùgbọ́n má bẹ̀rù. Nídìí eléyìí ẹ má yẹ kí iṣẹ́ dídùn tó bá jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tá bá fẹ́ ṣe, ẹ má yẹ ká máa dájú kọ ìlú kan. Ìyẹn tí fẹ́ kó yé wa ní pé nílẹ̀ Yorùbá lénìí, ìlú tó ti protect ẹ̀sìn tó lọrin ò sí. Wàláì, ìlú tó protect ẹ̀sìn tó lọrin ò sí láwọn aláàfáà. Mi ní kò sí Alaburu nílọrin o, àwọn Alaburu àfáà wà ń bẹ o. Tẹ́kun wọ́n ti gbàgbé ogún bàbá wọn pé ìlú Ìlọrin o, Kùránì. Fìlà mi yìí, Ọlọ́run ṣàánú mi, fìlà yìí, mo fẹ́ dé fìlà láwọn báyìí, mo dé mọ́tò fẹ́ dé fìlà báyìí, bá fa fìlà báyìí, ó dé lọ túlẹ̀ yìí, Ọlọ́run ṣàánú mi. Dákàn fi sí orí bẹ́ẹ̀ ni pé ẹ má wọrí, mo ti múra kó lè, mo kàn manage ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ má wọrí. Ẹgbẹ́ fìlà yẹn dàbí kó fẹ́ ṣó mi díẹ̀, ó ti, mo fẹ́ lò ó sìn. Mo fẹ́ ní kí n nà báyìí dẹ̀ fàyà, but ìṣá ló bá dé. Ẹ jẹ́ akẹ́sí rẹ̀ bẹ́ẹ̀. Tèmi fẹ́ ṣórílẹ̀ léni, tó bá ti wọ native, máa fẹ́ ṣórílẹ̀. Nídìí eléyìí, ẹ má ká sọ Ìlọrin lẹ́nu. Gbogbo ìlú làwọn Alaburu wà. Gbogbo ìlú ni àwọn Alaburu wà. Ṣùgbọ́n tí Ìlọrin tún ṣẹpẹrẹ. Ṣòtìrí àìrìn jìnnà láìra ibùkẹ́ ọ̀kẹ́rẹ́ o. Tá bá pẹ́ nínú gbó títí, àríwá ní fi odó òbílẹ̀ jẹun o. Ṣé gbọ́? Ṣẹ́tìrí nítorí pé ẹ̀yin òkú òlójú kan lẹ ṣe ń wò pé bóyá Ìlọrin nìkan làáfáà Alaburu wà. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfáà nílọrin ìpínlẹ̀ wọn àáfáà ni wọ́n? Ṣùgbọ́n àwọn tó jẹ́ àsáwọ̀ nínú àwọn àáfáà rẹ pé ìpínlẹ̀ wọn tí àbálẹ̀ máa ṣe bálabàlá nílọrin. But ẹ jẹ́ kẹ́mi sóòótọ́ ọ̀rọ̀ fún yín. Ṣé kẹ́mi sóòótọ́ ọ̀rọ̀ fún yín? 90% àáfáà l'Abẹ́òkúta tèmi ti wá. 90% ti wá l'Abẹ́òkúta, ìpínlẹ̀ wa ẹlẹ́bọ ni wá o. Ànílé ti wá l'Abẹ́òkúta, bàbá mi agboolé ìyá mi Ògúntinú, bàbá mi Fátòkun bàbá mi agboolé Fátòkun ni mo ti wá. Ìfátòkun mo ti wá l'Abẹ́òkúta, lókè ní òkè àgóòwò, no sorry, ní Gbàgúrà, ìyá mi lókè àgóòwò, ìyẹn ni agboolé Ògúntinú lókè àgóòwò. Ògún yìí náà ń bọ́ lè yá mi, Ifá ni wọ́n ń bọ́ lè bàbá mi. So that gbà tí bàbá tèmi tó dàgbà, bàbá mi ò ń ṣe àfà, bàbá mi ló parẹ́, gbà tó gbọ́ wá sí ló sọ di álímì kó tó gbé àwa náà lọ kéwú. Ṣé wáyé bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn àfà l'Abẹ́òkúta nílé wọn kó tó lọ kéwú, òòṣà ni wọ́n ń bọ ń bẹ̀, Ògún ni wọ́n ń bọ ń bẹ̀, Ọya ni wọ́n ń bọ ń bẹ̀.
l'Abeokuta ihun tó ń bọ́ ń bẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tí wọ́n padà lọ kéwú torí pé ẹ̀rí pé àwọn bàbá wa tó ń ṣe wàhálà fẹ́ sìn àwọn ni wọ́n paná adébọrẹ́ wọ́n gbé súnú ànábì ga kò ṣe wóróworó táwọn kan ṣe lórí mídíà nípa àwọn gbé súnú ànábì ga o àwọn èèyàn gbé súnú ànábì ga o. Àwọn bàbá yẹn ni wọ́n gbé súnú ànábì ga lọ́jọ́ kìíní àná. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ yẹn ni wọ́n lọ fi sílé kéwú. Ìyẹn ló bí ọ̀pọ̀lọpọ̀ wa tàbí lọ kéwú. Ọmọ ẹlẹ́bọ ni wá tàbí lọ kéwú. Èyí tó bá wá ṣe tán nínú wa tí ò bá rí ohun tó máa jẹ tí ò rí ohun tó máa mu mọ́ á padà síbi àkáǹtì bàbá ẹ̀ nílé àkáǹtì eégún àkáǹtì òòṣà tí bàbá ẹ̀ ń lò yẹn ló máa padà sí nílé ló fi ń ṣe babaláwo l'Abeokuta. nǹkan eré ìpèrè èèyàn bá jẹ́ mùsùlùmùrà èèyàn bá jẹ́ mọ̀ kóńdòrò kódà ìkan wà tó jẹ́ ọmọ kéwù bàbá wa lágbàjì mi ní bàbá lágbàjì ọmọ kéwù bàbá lágbàjì ni ọmọ kéwù bàbá lágbàjì ní l'Abeokuta wa ń bẹ̀yẹn tẹ́ bá ní láwà ní ètò yìí láwà ní ètò yìí bàbá lágbàjì kọ́ o bàbá lágbàjì kọ́ o ọmọ kéwù wọn ni ṣùgbọ́n nípìnlẹ̀ wọn ẹlẹ́bọ ni wọ́n tó dà ìgbà tó wá kéwú tó tó sọ́nà ìjẹ́ ẹ̀mú mọ́ wọ́n wá gbé jálàbí wọ́n wá gbé iṣẹ́ babaláwo but láwà ní ẹ̀ láyé rí wọn mọ̀ kí babaláwo ni wọ́n wọ́n mọ̀ kí babaláwo ni wọ́n so lè fi wọ́n wé Ìlọrin Ìlọrin tó pé àtọlẹ̀dọ́lẹ̀ wọn nílọrin àáfàá ni wọ́n bó ṣe lè wọn kọ́ máa ṣe bákan tó wọ́n ṣe bélebèle tó ìjà àáfàá yẹn kò lè tán nínú ọ̀rọ̀ wọn ló jẹ́ pé àwọn kan wà náà yàtọ̀ sáwọn ọmọ tó pé àwọn kan wà nílò pé ẹ lè pìtàn ìran kẹta wọn láàfáà o ọ̀tọ̀ làwọn yẹn o irú wèrè sáàkì yẹn ń sìn ìran kẹta wọn àwọn yẹn ẹrú náà ń ṣe ń lé ọba irú sáàkì ẹrú làwọn yẹn ń ṣe ń lé ọba so that lọ́yìn tí wọ́n ní sáàkì so that oníkálùkù ló nípìnlẹ̀ irú dókítà ń sìn a lè pìtàn ìran kẹta dókítà pé pè wọ́n láàfáà ó ní wọn tó ń ṣe ń lé tí wọ́n lọ́ọ́ lọ́wọ́ ti pàyà àti bàbá wọn jọ kan náà pé ẹ̀yin ìwọ́n náà dọ̀rọ̀ lẹ́yìn ṣe nú ayé but ẹ lè fẹ́ pìtàn bàbá ń Bàrígà kẹ máa wá pìtàn Àdìyó bàbá ń Bàrígà ìran kẹta ìran kéwù ni ẹ fẹ́ pìtàn Fàrúkù Oníkìjìpá ìran wọn ìran kéwù ni ẹ fẹ́ pìtàn ọba Àlọrin ìran wọn ìran kéwù ni. ọ̀rọ̀ tí mò ń sọ ìmọ̀ ẹ̀kọ́ gbòdì láàrẹ ọmọ Abẹ́òkúta ni mí tó ń ṣe létí wa náà nìyẹn ọlá pé Ọlọ́run ò ṣèmi lójú kòkòrò tẹ́lẹ̀ gbogbo àkáǹtì bàbá tèmi náà ó níbi tí ó ti wà níbì kan ṣùgbọ́n èmi ò kì í wò mọ́ wàláì tàláì mo ṣe ní àkáǹtì yẹn lọ́wọ́ ẹnìjọ́ mẹ́ta ilé mi àti lẹ́gẹ́sì bàtà wà Nàìjíríà ń bá mú lẹ́gẹ́sì lọ sílé mi lẹ́gẹ́sì nígbà tí mo ṣíwèé àkáǹtì wọn lẹ́gẹ́sì báyìí ó fọ́ ni pé yéèpà eléyìí wà rẹ̀ ní òsì nǹkan Adán Abdallah I'm okay tí mo ṣíwèé àkáǹtì wọn lẹ́gẹ́sì báyìí ẹ̀rù bà ló fọ́ ni nígbà tó ń ka iṣẹ́ kan nínú ìwé ògùn tí abáláwo lọ́dọ̀ babaláku bàbá wa àti òrùka kan wà bí wọn bá ti bọnú ẹsẹ̀ bí wọn bá ti òrùka kan bọnú ẹsẹ̀ wọ́n ní gbẹ́kúdè ni mo ní gbẹ́kúdè wèrè wo ikú ò tí ì dé ni ikú bá dé ń sìn ikú máa lọ tí gbogbo ọbẹ̀ mi ò níbi ilé fún un ẹ̀ wàláhì mi ò níbi ilé fún un ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àfáà tí ò ní iṣẹ́ ogún bàbá ńlá kú bàbá wọn ló sọ wọ́n di babaláwo kò dẹ̀ sí babaláwo nínú Islam babaláwo ọ̀tọ̀ àáfáà ọ̀tọ̀ àáfáà lè ṣe jálàbí lójú ọ̀nà Kùránì o lè fi Kùránì ṣe ìwòsàn torí pé Ọlọ́run ló júwe pé o lè fi Kùránì ṣe ìwòsàn nínú Kùránì Ọlọ́run ní nínà zilu minal Kùránì Ọlọ́run ní nínà zilu minal Kùránì má uwa ṣìfáàwù wà ráhàmàtò lil mu'minin Ọlọ́run ní mi sọ Kùránì kalẹ̀ fún yín o má uwa ṣìfáàwù ìwòsàn bẹ́ẹ̀ wà ráhàmà ó túmọ̀ sí pé àti ìkẹ́ o lè fi Kùránì wá ìwòsàn o lè fi Kùránì wá ìkẹ́ inú ìkẹ́ ni kíyàn wá owó o lè fi Kùránì wá owó o lè sa Kùránì kó dolówó o lè sa Kùránì kó dolówó àṣírí ẹ̀ ò ní tú o lè fi Kùránì wá ìwòsàn o lè sa Kùránì kó wá ìwòsàn ojú ọ̀nà ìwòsàn wà lójú ọ̀nà Kùránì nígbà pé gbogbo àwọn àfáà tó ń sọ̀rọ̀ lórí mídíà ń pọ̀rọ̀ jálàbí babalágbára omi nìkan ni mo nífẹ̀ẹ́ jù àti bàbá Bàrígà babalágbára omi dúró lórí wípé Kùránì o èèyàn lè fi ṣe ìwòsàn dandan kọ́ ni kò jẹ́ dandan kọ́ ni kò di babaláwo kó tó ṣe ìwòsàn ó gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe kó dá ẹ lójú ó gbọ́dọ̀ dá ẹ lójú lè fi Kùránì ṣe ìwòsàn ṣẹ́dẹ̀ rí ihun tí Àdìyó bàbá Bàrígà tí tiẹ̀ fi yàtọ̀ ni wípé Àdìyó bàbá Bàrígà wọ́n kéwú ni lóòótọ́ ṣùgbọ́n
ojú ọ̀nà ìwòsàn táwọn ń ṣe yẹn ó dá wọn lójú náà pé tí wọ́n bá ìṣòro dọ́dọ̀ òun máa bá wọn wo ìwòsàn yẹn. ṣé wọ́n lè fọṣẹ ṣe ìwòsàn? ó lè fọṣẹ ṣe ìwòsàn náà, torí pé ọṣẹ lọṣẹ ń jẹ́, ihun tó bá pọ̀ mọ́ṣẹ yẹn ló máa sọṣẹ yẹn dàrámù. mo ń ṣọṣẹ èèyàn lè ṣọṣẹ, mo fọlọ́run ṣọ́ gan ń ṣọṣẹ, afẹ́mi fọlọ́run ṣọ́ wọ́n ń ṣọṣẹ, ọjà afẹ́mi fọlọ́run ṣọ́ àpolówó ọṣẹ lórí prógrámù. ṣó lè wo yẹpẹ̀ nígbà tí mi mọ̀ yẹpẹ̀ wò? adẹ̀ ti rí àdíìsì kan tí gbogbo èèyàn pé àdíìsì yẹn ní sọ̀hí pé ó lè wo iyẹ̀pẹ̀, ànábì kan wò ìta àlẹ́ àmùn, ṣùgbọ́n ṣó lè wo bí ànábì yẹn torí tó wá pé o lè wo bí ànábì yẹn la fẹ́ tírìtì ẹnìkan ò ní kírun mọ́ o. tó yẹ pé o fẹ́ wo bí ànábì yẹn ló fẹ́ tírìtì ẹnìkan ò ní kírun mọ́ o. torí pé ànábì sọ pé sọ́lù kàmọ́rọ̀ àìtù ní yùsọ́lì. ànábì ní sọ́lù gbogbo yín ẹ kírun kàmọ́rọ̀ àìtù ní yùsọ́lì gẹ́gẹ́ bí mi ànábì ṣe ń kírun. ta ló lè kírun bí ànábì ní gbogbo wa mọ́ ń sìn? káwọn tó gbogbo ò lè kírun bí ànábì ní kírun mọ́. ta ló lè kírun bí ànábì ní gbogbo wa nísìn? ta ló lè kírun bí àwọn sàábé gan nínú wa? ṣé ìwọlé borí ìrun tó wà báyìí ẹ̀mí ẹ ti lọ. bí ànábì bá ń kírun, ànábì máa gbàgbé gbogbo yòyòyò ayé. agbọ́nà ìkáyà kan wọ́n ní sàábé kan ọgbẹ́ bà lójú ogun, wọ́n wá fẹ́ yọ ọgbẹ́ yẹn lára ẹ̀, gbogbo àwọn fẹ́ yọ ọgbẹ́ yẹn lára ẹ̀. bẹ́ẹ̀ ni ara máa ń ni sàábé yẹn. wọ́n wá ní àsìkò tẹ́lẹ̀ yọ ọgbẹ́ yẹn lára sàábé yẹn ni pé tó bá ń kírun lọ́wọ́. gbà tí sàábé yẹn ń kírun lọ́wọ́ tó yọ ọgbẹ́ yẹn lára ẹ̀ kò mọ̀ pọ́ yọkọ́ lára òun, torí pé ó ti wà níwájú ọlọ́run dẹ̀ sọ, ànábì wa Muhammad dẹ̀ sọ pé ó ní tàhábùdùlà, tẹ́ bá ń sin èmi ọlọ́run, tàhábùdùlà, ẹ máa sin ọlọ́run ká náà kàtàrà o. ẹ máa tẹ́ bá wà wájú ọlọ́run, ẹ máa sìn gẹ́gẹ́ bí pé ń wo ọlọ́run yẹn. wà máa ń lámú yàkúnú tàrà òfà iná wúyà rọ́ọ̀kà. tí ẹ bá mọ̀ pé ẹ rí ọlọ́run yẹn fa iná wúyà rọ́ọ̀kà, ọlọ́run yẹn ń wò yín. so that tí a bá dúró pé ànábì tó ń tẹ yẹpẹ yẹn, tí àdìsí sọ pé tí ẹ bá lè tẹ bí ànábì yẹn ni kẹ́ máa tẹ, tó bá fi lè mú wa kọ̀ndẹ́mù pé ẹnìkan ò lè tẹ bí ànábì yẹn, ẹnìkan ò lè tẹ bí ànábì yìí Ìdírísà, á túbọ̀ pé ẹnìkan ò lè kírun bí ànábì nìyẹn, kí mo wá gbẹ̀rún jùlẹ̀ ká má kírun mọ́. tá bá ní kí ló dé, ẹni pé mi ò lè kírun bí ànábì, ẹni pé mi ò lè kírun bí ànábì, ṣé yé yín? nídìí eléyìí ṣé tí ní àwọn kan wà yá sí pé a kàn ń gbìyànjú ni, wà sáàbìkú náà sáàbìkú ùlá ìkàmùkọ̀rọ̀bù, ṣé yé yín? wà sáàbìkú náà sáàbìkú, àwọn kan ti gba wájú jẹ́ pé pẹ̀lú bó ṣe ṣe ẹ̀sìn wọn, wọ́n ti gba wájú. a lè ṣe bí wọ́n ṣe ṣe mọ́ láyé, a lè ṣe mọ́. wùlá ìkàmùkọ̀rọ̀bù, ọlọ́run ní pé àwọn táwọn wí yìí o, àwọn gangan lálápọ̀nlé wájú èmi ọlọ́run. so gbogbo ẹ̀yin àfáà wa, ẹ̀yin alùsùnà wà jàmá, ẹ̀yin sàlàfíyà tẹ́ ń takò ẹ̀yin pé bí a torí pé ihun táwọn ògo Ìlọrin ń ṣe yẹn o, wọ́n fẹ́ máa wá fi gbé àwọn àfáà onísùnà wà jàmá, wọ́n fẹ́ máa fi gbé àwọn àfáà onísùnà lálálálálá. àfáà alùsùnà wà jàmá sálàfí tí ò bá ti wíwìkúwì, tí ó takò òfin lè máa gbé, ẹ mẹ́ẹ̀ka ní lẹ́mìí wípé dandan ni wípé gbogbo tí wọ́n ń sọ yẹn o, gbogbo àwọn àáfàá sálàfí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé àfẹ́ sálàfí tó bá wíwìkúwì. tẹ́lẹ̀ ìtàlẹ̀ ti sọ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, kúlúmọ́ mọ̀dọ́kọ̀dìmọ́dọ̀ yẹn ti lọ. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ń sìn kóníkálùkù sọ́hun tó máa wí, kóníkálùkù sọ́hun tó máa kí gbogbo wájọ rìn lójú ọ̀nà kan náà. dáàmú sùfúùfà, ẹ jẹ́ kí sáfù wa, ẹ jẹ́ kó dúró dọ́gba kan náà. wà wá lólè ọ̀dúnwà, ẹ jẹ́ kí gbogbo wájọ dájú kan bì kan náà. ẹnìkan tó ń dá ìsìláàmù láàmú tí gbogbo wa dájú kọ yìí, wà wá lólè ọ̀dúnwà, ẹ jẹ́ ká dájú kọ. ìlàmú ṣìrìkì núrì à ń tún dùn wá. gbogbo atẹ́yẹ̀ tá a bá fẹ́ kírun ojú kan náà gbogbo wájọ ń kọjú sí. wàsíírù ìlà àdàfílíwá ìdín, ẹ kí gbogbo wájọ dúró lórí àdàfílíwá ìdí, pé gbogbo wa ẹni ń bá ìsìláàmù jẹ́ yìí ní ká yọ dájú kọ. wàkúnmu ìlà dáwà tó líbì ní, ẹ jẹ́ kí dáwà wa mọ lórí pé a fẹ́ gbógun tẹni tó ń gbógun ti sálàfí, a fẹ́ gbógun tẹni tó ń gbógun ti súfí, a fẹ́ gbógun tẹni tó ń gbógun ti súnní.
nudhakkiru imanakum tí a bá ṣe kan lọ́lọ́run máa kún wa lọ́wọ́ o wà narfa'nakum lílì sàmọ́yìn lọ́lọ́run tí ẹ̀ máa wá gbàdúrà gbogbo wa nídìí eléyìí ẹ jẹ́ kí wọ́n ká ṣe ra wa lóṣùṣù ọwọ́ tá a bá fẹ́ ṣe dáwà nítorí tọ́ ọlọ́run ìlú kọ́kọ́ lẹ máa dájú kọ ẹ wá sábẹ́kúta náà ẹ wá sábẹ́kúta ṣẹlẹ̀ rí gbogbo yín tẹ́ ń takò Sheikh Adam ẹ lọ mọ̀ pé gbogbo yín náà ẹ̀yin náà ń kọ tírà ni o àwọn ọmọ kéwu yín bọ̀ wá kà o gbogbo ẹ̀yin àáfà amẹ́ríkà sí yún gbogbo ẹ̀yin àáfà tẹ́ ń takò Sheikh Adam ẹ̀ ń kọ tírà yín o ọmọ kéwu yín padà bọ̀ wá kà o wàláhì ń padà bọ̀ wá kà tó tún máa kọ ìtójú ti yín lọ tó fi já sí pé ẹ rí i pé ọ̀rọ̀ Sheikh Adam yìí ló ṣe dùn mí ọ̀rọ̀ kan tí mo sọ nígbà kan tó padà lọ ta bá Sheikh wa Sauban tó jẹ́ ọmọ Sheikh Adam pé wọ́n lè máa sọ̀rọ̀ sí bàbá tó bí yín lọ́mọ tó yìí tó ń dùn àwa tí bàbá yóò tara bí ẹnu wọn fi bí wa bọ́rọ̀ bàbá yìí ṣe ń dùn wá tó wọ́n wá ń sọ fún yín pé àwọn fẹ́ sọ̀rọ̀ bàbá yín o ẹ máa fi omi mọ́ orí àtúwárí pé wọ́n tún wá dìde wọ́n tún wá lọ síbì kan ìyẹn ló mú ń ta sọ́gbà rẹ̀ ti pé ọ̀rọ̀ yẹn pọ̀ torí pé ọ̀rọ̀ míì wà tó pé ó ju ẹnu lọ ṣùgbọ́n tí ò ju kùn lọ láti tètè ṣàtúnṣe lórí ọ̀rọ̀ náà kọ́lọ́ máṣáláì dáríjì gbogbo wa ẹjọ́ torí tọ́ lọ́hùn gbogbo ẹ̀yin tí ẹ bá rí i pé àsọgbóró ti bá wa níbi ọ̀rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀ tó ti lọ lé Sheikh Adam abọ́lọ́tọ́dọ̀ àáfàá kan ẹ gbogbo ajáde ká ṣàtúnṣe kọ́lọ́ máṣe kó tó di pé ìjìyà dé tí jíjà bá fi lè dé àtúnṣe lè má bà mọ́ o ẹ wọ ọ̀rọ̀ Ṣẹ̀kíyù yìí ń sìn ẹ wọ ọdún tani pé ṣàtúnṣe bàbá Bàrígà ṣàtúnṣe ọ́n ní kó ṣàtúnṣe tó ní ọ́n ní kó ṣàtúnṣe tipẹ́tipẹ́ tó ṣàtúnṣe ìgbà tí jíyà dé ń sìn àtúnṣe ò bá mọ́ ó wá ń sá kiri ń sìn ó wá ń sá kiri tó dáa bó lẹ́yìn ń sá kiri tó tọ̀ indala ilmusa ọ̀dọ̀ Ọlọ́run ní àsìkò wà àsìkò ìgbà ìṣẹ́jú tí ìkọ́ọ̀bù máa dé ọ̀dọ̀ Ọlọ́run ló wà àwọn ọ̀kanjú kí ní kọ́ta kan mọ̀ ní wípé gbogbo tó lè mú kó Nàìjíríà ní rọrùn lọ́lọ́run ti gbà lọ́wọ́ ẹ̀ ibi tó bá ń rí bẹ́ẹ̀ ni ìwèrè kì í ṣe ẹran rírọ̀ o Ṣẹ̀kíyù kì í ṣe ẹran rírọ̀ o gbogbo tó lè mú kó ní Nàìjíríà Ọlọ́run ti gbà lọ́wọ́ ẹ̀ bákan náà kẹ̀kẹ́rẹ́ bó tún dọ̀hún yẹn náà ẹjọ́ mi tún dúró dè lọ́hùn àsìkò ló tó kò bá máa ṣe ju wèrè kó máa ṣe bí wèrè kó máa ṣe bí wèrè ẹ̀fílẹ̀ kò sí kò sí tó máa ṣe tó níyà wèrè o tó yẹ pé èèyàn ọlọ́nkàn ṣèyàn ní tó yẹ pé mahazum ni o èmi ní sìn mi tó ń bájà ń sìn ìgbádùn wà láwà nígbàdùn wọn sìn kò lè ní káàkiri kò lè lọ́bí ó wá sọ pé òun ṣe dáwà tàwíìdì wọ́n tó ní dáwà tàwíìdì tó bá ní mọ́mọ́ tàwíìdì fi lọ́gàtàn wal istilah ṣé wọ́n mọ̀ tó mọ̀ tàwíìdì fi lọ́gàtàn wal istilah kí ló mọ̀ tó ń jẹ́ tàwíìdì ní lọ́gàtàn ìwọ tó mọ̀ tó ń pè ní tàwíìdì ojú òun ṣe dáwà tàwíìdì ó jẹ́ lọ wá nǹkan míì ṣe kó kó lórí bálabàlá bíi bàbá tí a bá ẹ wo kọlọmọṣẹlá wà pẹ̀lú wa wò níparí àfa Abẹ́òkúta máa múra sílẹ̀ àfa Abẹ́òkúta ìmọ̀ọ́mù kan lókè tó kù watch out tó bá yà ti ń ṣe wútúbà máa wẹ̀yìn o tó bá ti ń ṣe wútúbà máa wẹ̀yìn o àyíwá náà sùn inna Allaha ya'murukum bil adli wal ihsani wa dhil qurba wa yanha 'anil munkari wal munkari wo máa wẹ̀yìn subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu 'alal mursalina walhamdulillahi rabbil alamin kí n gba call ó dá ẹ jẹ́ n fàsìkò díẹ̀ lẹ̀ fẹ́ tó bá fẹ́ pè wọlé +1 347 465 6509 +1 347 465 6509 ẹ jẹ́ ká gba kọ́ọ̀lù wọlé fún fíyàn méjì àbíyàn mẹ́ta pé ká kàn gba kọ́ọ̀lù wọlé ẹ dákun ìwọ̀n tẹ́ wọlé bóyá kí o àwọn èèyàn wọlé gan sórí programu lè kí ló dé. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá ibẹ̀ náà ti bí mi o ibẹ̀ náà gbé mi dàgbà o ilẹ̀ òmìnira máyọ̀ o lórí Olúmọ máyọ̀ o lórí Olúmọ Abẹ́òkúta ìlú Ẹ̀gbá ibẹ̀ ni wọ́n ti bí mi o ibẹ̀ ni wọ́n ti tẹ́ mi dàgbà o ìlú òmìnira máyọ̀ o lórí Olúmọ máyọ̀ o
lórí sáwọn alẹ́ kan tó lọ́wọ́ ara káàtù. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ya Sheikh. Ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ last man standing Gíwá Sàmọ́ Sangudu. Last man standing wàláhì wà ta lẹ́nu gan. Ó ta lẹ́nu gan. Jẹ́ àṣàyèdì. Ta ló pè sí ọ̀pọ̀. Ṣé gbogbo ọpọlọ tó ń lò? Mo fẹ́ àbẹ̀sà àwọn ìkàsí àti ṣe ní sàyè tí ó tẹ́ àárín wọn orúkọ wọn ní fúra. Gbogbo ayé ń gbọ́ yín. Ẹ wo bí ẹjọ́ ẹ ní sùúrù ẹ wo bí ẹ má kàyà dà mí jàre kẹ́kọ̀ọ́ yín sọ̀rọ̀ nǹkan oyè méjì ní kí ẹ má pè mí ṣé òdà má pè mí ní ìmọ̀ọ́mù ní ìjẹ́ mi ò lè jẹ́ ẹ pè mí lọ́kàn lọ́mọ ẹ pè mí ní ẹ̀mìà ṣe yé yín ẹ pè mí kẹ́ríkì ìjọba pè mí ní ẹni sùúrù ìjọba pè mí ní ẹ̀mìà ni wípé ẹ mọ̀ pé gbogbo ilé alímì náà ti ń jẹ ẹ̀mìà bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ ilé alímì náà jẹ́ ṣẹ́wárí àti ìmọ̀ọ́mù àti ṣéwù àti kútúbì àti gáúsù àti wàsíù àti abẹ́mìà gbogbo tí wàá ti wá jẹ mí àkẹ́tọ́ wá ń pè mí ṣéwù orí dínkù mi ni náà kí ló bá gbòòyàn yẹn má rí dínkù mi mọ́. Kódà títí kan mufti abẹ́mìà ni mufti wà ẹni ẹgbẹ́ ìbàdàn mi airport ń jọ o. Inshallah pẹ̀lú gòlọ́dọ̀ ọlọ́mọ tẹ mo ń bọ̀ UK very soon ẹ má wọrí mo ń bọ̀ UK very soon. pẹ̀lú gòlọ́dọ̀ ọlọ́run ẹ̀mìà ẹ ṣe gidi gan ó dàbọ̀ ṣé ti rí àdàbí àti mọ̀lìkàsí èmi ò kì í dá sọ̀rọ̀ wọn ó dàbọ̀ ẹ rí i pé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kàkà kí sọ̀rọ̀ kan ọmọ mi ṣe dáadáa fún kàkà kí ọ̀kan lọ́mọ. Phone call completed. ọ̀rọ̀ àdàbí àti mọ̀lìkàsí èmi kì í dá sí ẹ jọ sàlámù àlékún ẹjẹ ó dàn ẹjẹ orí ètò lẹ́wọ̀ ẹjọ ó dàn ẹjọ sáré ó dàn ṣẹ́tí ọ̀rọ̀ mọ̀lìkàsí àti àdàbí èmi kì í dá sí mo rí bọ́lọ́dọ̀ ọlọ́run pé ẹni gbà tí instinct tó ń kó fídíò jáde ẹ̀ lè gbé mo bú àdàbí mi bú bàbá kà mọ́ lírì mi kódà ọ̀rọ̀ ìgbà tí wàhálà ń ṣe láàrin mọ̀lìkàsí náà àti bàbá Moshood Ramadan ẹ̀ lè pé mo dá sí ìgbà tí wàhálà ń ṣe láàrin mọ̀lìkàsí àti Dàrú ẹ̀ lè pé mo dá sí èmi kì í dá sórí àwọn ẹjọ́ bẹ́ẹ̀ yẹn tèmi ní pé mọ̀lìkàsí yóò ní màlẹ́ máa protect mọ̀lìkàsí bọ̀yẹn tó bá ní òun ya wèrè pé òun ya wèrè bí Saheed lè máa dá lóhùn but ọ̀wọ́ tó bá yẹ mọ́ ká ná mímọ̀ fatiwa èmi ní báyìí dá sí o salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Gbogbo ayé ń gbọ́ yín o ẹ̀mìà. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀. Gíwá Sàmọ́ Sangudu. Confirm Gíwá nìyẹn o. Lágbára Ọlọ́run máa lékún ọlá yín. Àmín. Lágbára nínú ọlá Ọlọ́run gbogbo nǹkan tó ń da nínú kan yín pátá Ọlọ́run ní lọ́wọ́ bàjẹ́ kan. Allahumma àmín. Kí ló ṣe nọ́mbà yín o? Ó lọ. Bí ó tiẹ̀ kú o wàá jẹ́ kú wàá jẹjà kó o tó máa lọ. Wèrè ó náà fẹ́ jẹ kú ó fẹ́ jẹjà ọmọ babaláwo wèrè àfáà tó náà ń ṣe dáwà tàwídì fáwọn èèyàn ó náà ń ṣe dáwà tàwídì ó ní bóun ó tiẹ̀ kú o wàá jẹ́ kú wàá jẹjà kó o tó máa lọ. Incoming call. Press Uconnect phone button to answer. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam ṣe máa jẹ́ kú àti ẹja kẹ́ tó máa lọ. Bẹ́ẹ̀ ni direct call ló pọ̀ tẹ̀ sá. A ní ṣe máa jẹ́ kú àti ẹja kẹ́ tó máa lọ. Irọ́ òun nìkan náà da jẹ ẹ̀sẹ̀ tí yóò sì tún òun náà ṣe kú náà lè jà jẹ ọmọ ìyá pàdé. Bí ó tiẹ̀ kú o, wàá jẹ́ kú, wàá jẹ́ já. Mo láìkí ṣé wù yáyá Fúlàní ni máì tí kú wèrè ní ẹjọ́ bá kú sí àṣírí ẹbọ nìyẹn
wàá ṣẹlẹ̀ àkó tó kú. Sẹ́rí gbogbo èèyàn sẹ́rí gbogbo ayé pátá ló ti mọ̀ ló ti mọ aláburú ẹ̀dá. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí orin àbá àmọ́fọ́ náà ń sọ. Bẹ́ẹ̀ni. Gbogbo ayé ló ti mọ aláburú ẹ̀dá. Bẹ́ẹ̀ni. Ó dàgbé nẹ́tíwọ̀kì yín ni o. Hello sir, ẹ ti gbọ́ mi sir. Gbogbo ayé ń gbọ́ yín. Ẹ ti gbọ́ mi sir. Yes sir. So mo ti bẹ̀rẹ̀ sí ní join láti máa wo program yìí, mo fi Ọlọ́run ọba mo fi búra. Láti 2019 ni mo ti wo program yìí. Mo lè sọ pé ilẹ̀ jẹ́ èèyàn kan tó gbé mi wọ Facebook láti máa wo gbogbo program àwọn aláàfáà tó ń ṣẹlẹ̀. Nínú Facebook ní social media, mo fi Ọlọ́run ọba lè tọ́ lọ́jọ́ tí pàdé Ọlọ́run mo fi búra. Kí n gbọ́dọ̀ sọ̀rọ̀ búra lórí irọ́. So inú mi wá ń dùn pé láti ọjọ́ ẹ̀ tó wá ti di òní báyìí, wá rí ẹ̀dá kan láyé tó wá jáde pé ẹni ọ̀kọ́lọ́mọ yìí ṣe aburú ẹyọ kan tóun náà ṣe ní kọ̀kọ̀ ní ìrírí ẹ̀dá kan tó jáde ní social media ti dá tó. Ó dáa. Wá jẹ́ kí wá kẹ́kọ̀ọ́ látara yín pé gbogbo lẹ́tà bá ń ṣe láyé. Ṣé dúfì kan kú fún yín? Ṣé nǹkan kú fún yín? Mo ń gbọ́ yín sà. Bí mo ṣe challenge àwọn àfẹ́ Abẹ́òkúta yìí, àáfàá tó bá mọ àṣírí mi lábẹ́òkúta pé mo bá ṣe àmọ́lìrì àbí mo ṣe nǹkan kan rí tí ò dá tó bá gbòmí láṣìírí kò ní jèrè lábẹ́òkúta. Gbogbo àáfàá tó bá mọ àṣírí lábẹ́òkúta tí ò bá sọ ò ní jèrè. Èmi alímí àdìyẹ ọmọ kò wé kọ. Nǹkan kan tó lè sọ ń pa mi ni pé ó ń talẹ̀, ó ń jà, ó máa ń jà kiri àdúgbò. Mi ò rẹ̀ ń talẹ̀ kan fún yàn méjì, mi ń talẹ̀ kan fún yàn méjì, mo máa ń jà, mo ń jà gan. Wọ́n ní àyìmọ́ye ìjà, àyìmọ́ye nǹkan, wọ́n ti bá nǹkan lọ́wọ́ mi rí, àyìmọ́ye. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Mo dẹ̀ ń gbádùn bàbá yìí o. Oh my God, kọ́ọ̀lù mi ló já o. Sàlámù àlékún. Sàlámù àlékún. Wà á lẹ́kùn sàlámù àlékún ká ṣe máa ṣe kú àtẹ́já kẹ́ tó máa lọ àbí tọ́kì lẹ́fẹ̀ẹ́ jẹ àbí ṣékì tó lẹ́fẹ̀ẹ́ jẹ mẹ́. A lọ jẹ́ nínú ní èkó ìkúra ní ṣàlà. Ó fẹ́ jẹ́ sílẹ̀ ní ìdúró kò ní rí ìyẹn jẹ lọ́wọ́. Ìyẹn ló ṣe fẹ́ jẹ́. Bó tiẹ̀ kú o, àjẹkú, àjẹjà kó o tó máa lọ. Mọ́ṣẹ́ alátabarakàlá ọ̀rọ̀ méjì náà mo fẹ́ sọ. Ẹ yẹ sọ kí n. Mo fẹ́ ṣàdúrà fún yín. Ọlọ́run ọba ọba láàánú tó gbé yín kalẹ̀ because mi máa ń ròyìn pé tó o bá sẹ́yìn. Wà láì bọ́bọ́ yìí máa tọ́lẹ̀ dín nǹkan mímọ́ wa lọ́wọ́ ni o. Ọlọ́run. Ẹgbẹ́ lè jáde sí. Ọlọ́run tó wá fún yín ní àwọn irinṣẹ́ láti ilẹ̀ pẹ̀pẹ̀ tó o ṣe ní láburú kan tẹ́lẹ̀ tó o rí nǹkan kan sọ fún yín. Mo dúpẹ́ fún yín Ọlọ́run àbámi lọ́rẹ̀ mi. Ajákòdì náà ohun tó ń bẹ Ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ fún wọn. Ìkejì lórí ọ̀rọ̀ fídíò sí Ṣèkíyù Ṣítù ṣe. Ó fẹ́ kí ìyẹn da àárín àwọn gbogbo àwọn èèyàn rú ni kó ba lè má fòkòtì lórí ọ̀rọ̀ ó ń lọ sí ẹ̀wọ̀n ó ń lọ sí kóòtù mọ́. Ohun tó kọ́ ṣe nìyẹn. Àwọn fídíò lè ṣe gbáǹkóbì ló ń lò láti máa fi sọ pé kò sí nǹkan kan ẹ̀rù ń bà nínú. Ayé ẹ̀ ń jà ìdí ò balẹ̀. Wọ́n ti increase the blood pressure drug yẹn. Èmi drug yẹn wọ́n ti fún ní Lovagin. Ẹjọ́ ta ló mọ oògùn blood pressure ẹ bá mi type oògùn blood pressure tó bá háyì tó máa ń lò yẹn. Amplodin náà ń pè. Amplodin wà nínú ẹ̀. Àti Lovagin kan. Kò sí ẹ̀mẹ́ Robertan Amplodin. Tramadol kan. Bó wà yẹn ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ó ti fẹ́. Gbọ́ ànábì sọ pé ànábì ní àlìfítínà àṣàdùmínà lẹ́kọ́tìlì wàhálà ju ikú lọ. Wàhálà ju ikú lọ. Àní ihun tó lè fi kó Nàìjíríà wọ́n ti gbà lọ́wọ́ lórí burúkú àbódẹ sálọ́pọ̀ olóṣù wọ́n invite wèrè wọ́n invite èmi náà ń jẹta mo jẹ́ kí n kí wọ́n invite èmi náà mi ìdẹ padà rí wọ́n dẹ̀ invite òun náà wèrè sá lọ adẹ̀mọ́ pé bàbá wa àfà wa tí gbogbo èèyàn ń sọ wípé wọ́n lọ bá yanjú ọ̀rọ̀ ní zone 2 last week àfà wa yẹn kò padà wá mọ́ àwọn àfà wa yẹn wà wọ́n ní kó wá níjẹta.
wọ́n ní kọ́ wá lánàá wọ́n ní káfa yẹn ní sùúrù wọ́n ní káfa yẹn wá lánàá. àwọn bàbá ńlá bá bẹ̀ kò ṣe máa ṣègbèlè wọn kí làwọn ṣe sínú ìsìlámù àwọn bàbá tó bí kí ló ṣe sínú ìsìlámù. bàbá ẹ̀ ṣe nǹkan o. ẹ bá a bí pé bàbá ẹ̀ kí ló ṣe sínú ìsìlámù tó wà lè jákàyà. bàbá ẹ̀ ṣe Mr. Kola kí ló dé ń wọ ọ́ọ̀fù ẹ̀dẹ̀ ní sùúrù náà ìwé mi mọ̀ ń kọrin èmi lè má gbé náà. bẹ́ẹ̀ni mọṣálà. bàbá ẹ̀ ṣe nǹkan sínú ìsìláàmù ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan tí bàbá oníkálukú ṣe ni. bàbá ẹ̀ ká wáyà. ẹ wo bí bàbá ẹ̀ ká wáyà ṣé ká dámọ̀ kọ́ mọ́ ń kéwu. ṣé bàbá ẹ̀ gbìyànjú ni bàbá ẹ̀ ká wáyà. mẹ́tẹ̀ẹ̀lì wáyà bàbá ẹ̀ ká wáyà. àwọn ló wá bí ọmọ kan tó jẹ́ Saheed lólúwọlé wọ́n lu bàbá ẹ̀ pa lólúwọlé. ìkẹrin bẹ́ẹ̀ ó máa lo ìrújú fún wa. play audio ṣé òjùmọ̀ play audio ṣé òjùmọ̀ ò ní ṣe audio ṣé òjùmọ̀ lọ́wọ́ play audio ṣé òjùmọ̀ irọ́ ni. ó ní ẹgbọ́n ó ní ìhun tẹ́ ẹ sọ mi ò ní sọ ohun tí wọ́n sọ kó wá play ẹ̀ka òbí ẹ̀ jọra wọn ìlérí ibú nìyẹn. èmi ó dà ẹ̀tọ́ ń Fúlàní ẹni kí Fúlàní challenge mi pé ọmọbìnrin tí mo ló kọ́ọ̀lù wọlé yẹn ipe sọ pé wọ́n mo pa èmi ó dà ọjọ́ tí mo challenge Fúlàní pé audio money ni Saheed fún wọn kóhùn ní wọ́n mo pa pé Fúlàní pé kòkó kóhùn kí Fúlàní sọ bẹ́ẹ̀ pé wọ́n mo pa. nítorí ẹ̀ ọ̀rọ̀ tó ń sọ yẹn ẹni bá dín àkáyè mi ò àwọn òkè bàbá ńlá arúgbó tó jìnnà sóòótọ́ ni ó fẹ́ fi da àwọn èèyàn lórí ẹ̀yin bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún mi tí wọ́n ti gbàgbọ́ náà ó ní onákẹ́wù gbàgbọ́ òjò sọ kí nìkan fóun ẹni gbàgbé. dàìkọ́ọ̀lù ni ìtọ́ sọ fún àwọn Ògo Ìlọrin náà pé Ògo Ìlọrin òun fún wọn ní bọ́ọ̀sì irọ́ ló ń pa bọ́ọ̀sì náà fún àwọn Ògo Ìlọrin ẹ wo bọ́ọ̀sì náà fún àwọn Ògo Ìlọrin ráìtì ni bọ́ọ̀sì yẹn ẹ wo bọ́ọ̀sì ráìtì ni bọ́ọ̀sì yẹn wo dáadáa wèrè ó lọ ìyá mi tó ti ń tà ní ráìtì ni ó kàn ya fọ́tò mọ́tò rẹ̀ gbé wá fún yín ẹni kó drive mọ́tò yẹn lélẹ́yìí ráìtì ni ẹ wò ráìtì ni mọ́tò ráìtì ni ẹ dákun ṣé wọ́n lo ráìtì ni lọ́rin ni ẹ wá lọ gbogbo àwọn tó náà òun fẹ́ fún lówó ó máa fi wọ́n tí sùkọ́mì ni tó bá wá yá àwa ní pé ẹ wo àfáà mi fọ́lọ́ ọ̀ṣọ́ olóòfẹ́ fún lówó ó fi sí sùkọ́mì àfáà kan náà tó wà ní kí ló bàbá yẹn wà náà Turkey àfáà tó máa ń sọ̀rọ̀ olóòfẹ́ fún àfáà ní owó fi hàn àfáà náà sí sùkọ́mì ni Ògo Ìlọrin náà ó fi wọ́n sí sùkọ́mì ni sùkọ́mì ló ṣé tí ìwọ náà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ló fẹ́ fún ẹ lówó ìsùkọ́mì ló fi ẹ sí kò lówó kan tó fẹ́ fún ẹ ìsùkọ́mì ní gbogbo ẹ jẹ́ wo ọmọ ìgboro wọ́n máa ń fi yẹn dèèyàn mọ́lẹ̀ ní gbòòrò ni pé máa wọlé máa fún ẹ nǹkan ó fi ọ̀fi dèèyàn mọ́lẹ̀ kò lè fún yín lówó kò náwó lọ́wọ́ wà láì jẹ́ ìwọ́n kàn lè mọ camouflage pé wọ́n ràn lọ́wọ́ bàbá tó ràn lọ́wọ́ bàbá olówó kan ló ràn lọ́wọ́ ń sin bàbá yẹn kẹ̀kẹ́rẹ́ ẹ má wọlé àmọ́ tó káàsì bàbá yẹn náà bàbá kan ló ń fi lọ́kàn balẹ̀ bàbá olówó kan tẹ́gbọ́n wo ètò ìṣe bàbá olówó kan ló ń fi lọ́kàn balẹ̀ ẹ má wọrí bàbá kan ló ń fi lọ́kàn balẹ̀ àwa máa ti mọ bàbá tó wà máa káàsì bàbá yẹn ń sin bàbá kan ló ń fi lọ́kàn balẹ̀ ẹ má wọrí. ṣé kó tó dá yín kó làwọn èèyàn ní pèpè pé ẹgbẹ́ òdà ẹgbẹ́ òdà ṣé tèmi máa jára kọ̀ọ̀kan nìyẹn dé ní ìkejì lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣẹbọ lẹ́kọ̀ọ́ ìkẹta ní Ògùn ṣe ní káàkiri wọ́n yìí ń ṣẹbọ ìkẹrin àwọn èèyàn yìí lọ ń bá àbá àwọn èèyàn yìí dọ́ọ̀tì náà. ẹ o brọ́dà mi ẹ tẹ̀ ní sùúrù ó máa ń tan ayé pé jálàbí ti fọ́ títí dàárọ̀ àwọn jálàbí ṣì wà. ẹ ní sùúrù jálàbí gangan àìdù torí àìdù on court oríṣi méjì ní jálàbí tó yẹ tó ti rí àìdù sí wà dọ̀la àwọn èèyàn tí ń lọ mú ẹgbẹ́ sọ ẹlòmí wà lọ́dọ̀ àfà ẹlòmí lọ bá àfà lọ́la
tó máa ṣàdúrà tó máa gbowó. Ṣé tí ọ̀nkọ́ọ̀tì náà ò lè parẹ́, àwọn mágà ṣe máa larí mọ́ ọ̀nkọ́ọ̀tì. Ẹlòmíín sìn ó ń ṣiṣẹ́ lọ́wọ́ l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ ń sìn, owó tó fẹ́ gbà ní wíìkì àfáà tó máa kó fún wa Nàìjíríà tó ń jẹ tọ́kì lọ́wọ́ báyìí. Mágà ò lè tán, nínú àwọn tó ń tẹ̀lé ẹ mágà sì pọ̀ lára wọn. Torí pé ẹni sùúrù, torí pé ìwọ kan bó ṣe wà yẹn náà ó já àwọn kan gbà lọ́wọ́ àwọn àfáà ni ìwọ náà tún ṣàmọ́lì wọn ni. Saidi ìwọ náà tún ṣàmọ́lì wọn bó ṣe wà yẹn ni. Ṣé irú dòṣòmù tó náà ń ta mọ́tò ní kíní ẹ̀ ṣe bá àfáà kan ló ń larí mọ́ tẹ́lẹ̀ níṣẹ́ ògbà lọ́wọ́ àfáà yẹn ìwọ náà òun náà ń larí mọ́ ìwọ náà ni nà. Mágà ò lè tán, dòṣòmù yẹn náà ń sìn mágà ni, mágà tiẹ̀ náà ni dòṣòmù. Mágà ò lè tán láéláé. Ó wá ní pé ìwọ ń polówó ẹlẹ́bọ, ta ló jẹ́ kí gbogbo ayé mọ ẹlẹ́bọ Nàìjíríà? Ustaz Jamiu, you are welcome. Ẹni tó gbé ẹlẹ́bọ wá, ẹlẹ́bọ tó parọ́ mọ́ṣẹ́ wa Ádámọ̀ ó gbé wá, ẹni yẹn túbá, ìwọ ò padà ó túbá, ó kó jẹ́. Kọ́lọ́ bá mi ṣe dáadáa fún Ustaz Jamiu, you are welcome. Mo ń bọ̀ Ustaz Jamiu. Ẹjọ́ ní sùúrù. Kọ́lọ́ bá mi ṣe dáadáa fún brọ́dà wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, Chief Sunday Ìgbòho. Ẹni yìí ó dúró pé òun ò kí ń ṣe mùsùlùmí, ẹlẹ́bọ làwọn. Torí iná dáyà kùn mú láṣàtà. Freedom of religions wà, ó lè ṣe ohun tó bá ń wọ̀n. Ẹni yóò dẹ̀ fi bò pé òun kì í ṣe mùsùlùmí. Ìwọ ló gbé wọn wá sórí péèjì ẹ tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá fọ́ fún wọn nínú Islam. Kọ́lọ́ bá mi ṣe dáadáa fún olóyè Sunday Adéyẹmọ, ẹ má bò olóyè Sunday Ìgbòho, kọ́lọ́ bá mi ṣe dáadáa fún wọn, kọ́lọ́ bá mi kẹ́ ìyá wọn, kọ́lọ́ bá mi gẹ̀ ìyá wọn tó kú. Olóyè Sunday Ìgbòho náà sìn ó wà lórí ìrìn àjò lọ báyìí, kọ́lọ́ bá mi ṣọ́ wọn délé ibi tó ń lọ láyọ̀ àtàlàáfíà báyìí. Ó béèrè ibi tó wà, wàhálà ti ẹ nìyẹn, ìwọ ló ṣe ń retí ẹ Nàìjíríà, aláyé ti kó Nàìjíríà, wàhálà ti ẹ nìyẹn. Ṣùgbọ́n kò lè yé wọ bí wọ́n gan ṣe ń pariwo gbowó tó, ìwọ gan ò mọ̀ ń pẹ̀ tó wa lọ́wọ́ yìí tó yé yín. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n tèmi ni lọ́wọ́ tàdé wà yín sìn bájọ wà ń sìn lélẹ̀ kò lè yé yín mọ́. Nídìí eléyìí ẹni yìí wọ́n ló kó bá. Kọ́lọ́run tó ní ọlọ́ba wa ká gbogbo aburú yẹn kó fún ẹni ẹlẹ́ni. So that ẹ wo kọ́là ọlọ́ba wa pẹ̀lú yín. Níparí on the 4 ọjọ́ Monday ẹ jẹ́ round up ẹ bá mi kọ́ tiẹ̀. On the 4 ọjọ́ Monday òun ni kéèsì Ṣèkíyù àti àwọn ògo Ìlọrin ní Ọ̀fà. Gbogbo ọmọ Ìlọrin nílé lóko on the 4th ọjọ́ Monday, ẹ má pè mí wọ́n fẹ́ láyé pass information yìí. On the 4th ọjọ́ Monday òun ni kéèsì Ṣèkíyù àti ògo Ìlọrin ní Ọ̀fà ní court. Ṣèkíyù má ní ò ní wá o àwọn ògo Ìlọrin máa wá o. On the 5 ní kéèsì Yusufu àti Adépọ̀jù àti captain tí wọ́n lọ bà Ìsáàsù Jamiu lórúkọ jẹ́. On the 5 ní kéèsì yẹn ní Federal High Court lẹ́kọ̀ọ́ on the 5 ọjọ́ Tuesday. Yusuf má ní o gbàgbé o, àdẹ̀gbúrò captain mú captain wá o, ẹ má ní ẹ gbọ́ o. On the 5 bákan náà on the 6 kéèsì kan tún wà ní Òṣogbo on the 6 nílọrin Saheed versus ògo Ìlọrin tí Mudiru náà wà ń bẹ̀ tí Sọláti náà wà ń bẹ̀. Saheed mi wọ́n fẹ́ bọ́nu kéèsì báyìí o. Nídìí eléyìí kéèsì wà ńlẹ̀ on the 4 Saheed versus ògo Ìlọrin níjọ́ Monday a máa retí ẹ o. Mo wíire àbí mi wíire? Mo wíire o. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin. Gbà kọlù mọ́ dákun lọ́bíṣẹ́ ó dàbọ̀.